6 seconds elapsed. Set position. Bí ẹ bá ṣe ń wọrí ìkànnì wa Ìmọ́lẹ̀ Yorùbá lénìí yìí, ẹ bá pín program yìí. Gúdúgbẹ ọ̀rọ̀ máa jábọ́. Mi ò kí anything tó bá fẹ́ tì nǹkan tí mo fẹ́ sọ yìí tó bá fẹ́ tì jáde. Anything tó bá fẹ́ tì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó fẹ́ tì jáde. Anything tó bá fẹ́ come out after it, mi ò kí ẹ̀. Èyí tó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kí ni wọ́n ṣe sí? Wọ́n ní òṣàbò ò lè gbé ni fi mílẹ̀ bó ṣe bá mi òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ bá mi pín ètò yìí. Ká tó wọnú kùnkùn dó ètò lọ, ẹ jẹ́ kí mi náà pín lápá ti bí. Ẹ bá mi pín ètò yìí dáadáa ẹ jọ̀ọ́. Ẹ bá mi pín ètò yìí dáadáa ẹ jọ̀ọ́. Àkàndí mọ̀ fẹ́rẹ̀ lé bàbá rẹ ni ọmọ láti fún ìwọ ni mo ń ké sí. Ìwọ lọmọ ládé Ìgbòho ṣà. Ìwọ lọmọ ládé aláàbíọ̀ ládé lọ́jọ́ ọjọ́ sí. Ṣé bá dé bàbáde ẹ̀ mọ́ lágbà bọ́lá àbẹ̀ni ẹ̀ lọ́yẹ̀ ẹ̀bí. Ìran bàbá rẹ sẹ́yìn lọ́mọ sọ́ndéje. Ọ̀ṣun àkọ́kọ́ ṣe fóun ni ìran bàbá rẹ fi ń já ogun. Ajímọ̀gbọ̀fà lẹ́yìn ní kejì. Ìran bàbá rẹ tó bá gbọ̀mọ̀ lẹ́yìn ojú ní irú wọn. Lọ́sọmọ́dígbàbọ̀ lọ́wọ́ mojo ọ̀tá fàgbà yìí. Àríwọ̀n mọ́ sásọ ọ̀túndé. Ìran bàbá rẹ̀ la bá wọn rò mọ́jẹ̀bi. Ọ̀tọ̀ bàbá yíyọ ọ̀tọ̀ bàbá lójú ogun lè wáyé séyọ̀ náà bá wẹ́rẹ́wẹ́rẹ́. Ìran àkókò ló tó gbígbẹ́. Ìran lápapọ̀ ló ní kára owó ọmọdé mọ́. Yínmíyínmí lọ́lọ́jọ́ sí àràmàdà. Àkàntà lọ́lọ́jọ́ kò sì gbé. Àgbẹ̀ lọ́jọba nílùú Dàró. Ìrólóṣù wọn fi tàdùkù síwájú. Lókèlékè lọ́jọba nílùú Kẹ̀gùn ní Sunday Igboho ọkùnrin mẹ́fà tí wọ́n pè lẹ́nìkan ṣoṣo kànjẹ̀kànjẹ̀. Takuntakun gbẹ̀ngbẹ̀ràn gbàgbọ́gbì gbàgídàdì àràmàdà èèyàn tí gbogbo ẹgbẹ́ yìí ó kún náà gà ó. Dákun kẹ́ wálé kó o máa nílé ọmọ alágbàdo nílé ọmọ àtàkẹ́tẹ́wọ́ fún mi ọmọ gègèlè wo ló sọ̀yà. Ọmọdé ẹ mọ ìsọ̀yà rẹ̀rọ̀ bàbá rẹ̀ láyé ìdí omi kò sí nǹkan sí ilẹ̀nu. Ọmọ òkúta mẹ́ta òkè Ìgbòho ọ̀kan sí ọ̀dàbọ̀ ọ̀kan ní máa rọra ọ̀kan yókù nígbà tó ọmọ gbogbo mọ̀ rẹ̀ kí ló dé gbogbo mọ̀ rẹ̀ sí. Ọmọ òpópó sọ̀rọ̀ gbàgede Ìgbòho tí wọ́n láì sí bẹ̀rẹ̀ ìran bàbá ilé ní kò ní bẹ̀rẹ̀ ọmọ òkú bẹ̀rẹ̀ lọ. Èsì bímọ méjì ní gbogbo mọ̀ rẹ̀ jẹ́sìn bá bímọ méjì ní gbogbo ọ̀bì kan bọ́ kó sí. Ẹ̀mú kàyókù bọ̀ sọ̀yà ẹ̀mú yàrá ìṣẹ́rú wálé wàràmùjẹ́ ọmọ onílẹ̀ ọ̀la ló má wá jèjì wòyí wọ́n ṣe ṣègéṣègé wọ́n láwọn oníbo mi kò sí mu nílé bàbá tó bí ọlọ́mọ àwọn oníbùfà ìyàbọ̀sẹ̀. Aládìsá ìgbà tó dúpọ̀ òbírí ńkọ́ ṣe bí gbogbo wọn ni wọ́n sáré bòmí kó sí mu. Ojú kó òbírí gbogbo wọn ni wọ́n sáré bùfà ìyàwó ẹsẹ̀ nígbà àgbà. Ọ̀rọ̀ àwọn ẹni tí ọ̀gbọ́n ọmọ ẹni tí ọ̀mọ̀tàn ọmọ ẹni tí ó ní ẹnu wọn lọ jẹjẹ bá yín múlẹ̀ nígbà òun ìgbà tí wọ́n múnú sọ̀gbọ́n ọkọ̀ rọ́pò ọkọ̀ tó yọ̀ sí ìgbà tí wọ́n múnú sọ̀gbọ́n tí wọ́n mú mi ṣe wọ́n ra àwọn àgbà àjèjì tó bá ti ní ṣèjèṣèjè ní bàbá yín wí tàní ọ̀jẹ̀ kírun wọn bá yín múlẹ̀ nígbà òun wa ọ̀gàgà ní kí ọ̀rọ̀kọ̀ ti dá ẹrú àròkárò ti dọ̀bẹ̀ ẹnu bírun wọn múlẹ̀ ní ìní wọ́n pẹ́ bóyá wọ́n nílẹ̀ bàbá wọn ni bírun wọn múlẹ̀ lọ́wọ́ wọ́n pẹ́ bóyá wọ́n nílẹ̀ bàbá wọn nílẹ̀ gbogbo Ìgbòho ní kìkì ọ̀rọ̀ ọmọdé yẹn mọ Ìgbòho mọ̀ rẹ̀ ẹ̀yin lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta òdì ayé pátá ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan yòókù ní gbogbo àráyé wọn bí rọ́ṣọ̀ kiri gbogbo èèyàn sábà ń gbé ọmọdé yẹn mọ̀dé gbòòrò ẹ̀ dákun èdè gbọ́ ọ̀gbà ni. Aláàfin àgbàgbà lẹ́yìn ni wọ́n tẹrí bẹ̀sẹ̀ wọ́n jẹ́ bílẹ̀ sí Ìgbòho ojú ọ̀dùn wọn bẹ ní Ìgbòho kò parọ́ àfihàn àtọ́ba tẹ̀ lájẹ ní Ìgbòho tó kó gbọ́ ọmọrọ̀ yọ ọ̀gbìn. Ọmọdé yẹn mọ ìyàn yìí ni wọ́n yóò fi má bà bẹ̀rẹ̀ tó lé ewu mo fẹ́ máa rélé bàbá mi níbi àgbẹ̀fẹ̀rọ̀ kété jiyàn mo fẹ́ máa rélé wa níbi àgbẹ̀fẹ̀rọ̀ yájẹ̀ kọ́ ọmọdé yẹn máa àdìsá ìwọ ni mo ó gé sí ọ̀sọ̀ pọ̀lọpọ̀ ọdún láyé. Ṣé ti pín ètò yẹn? Mo kí wa níbikíbi tí ẹ bá ti láǹfààní tí ẹ bá ti ń gbọ́ mi dédé àkókò yìí.
ẹ wo màá ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lénìí ṣùgbọ́n mo ń bọ̀ mo fẹ́ pín ètò yẹn ní ìbáyẹn ni. ẹ jẹ́ kí n pín náà ń báyẹn, ẹ jẹ́ kí n pín bíi. mo kí wa níbikíbi tí àǹfààní bá tù àfin láti máa gbọ́n mi lórí ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá. ẹ̀yin náà bí ẹ bá ṣe ń wọlé ìkànnì ìmọ́lẹ̀ Yorùbá bá pín ètò yìí, kò dìgbà tẹ́ bá ń débi tó bá ti ń bú Ìgbòho kẹtọ́ máa pín nǹkan Ìgbòho kẹtọ́ máa pín nǹkan àwa náà. ẹlòmíà record ascend sí mi ní inbox níbi tó bá ti ń bú Ìgbòho lórí program tó bá ti ń bú Ìgbòho ni o. irú program tí mo rí lálẹ́ yìí sìn tínú bí mi tí mo rí ní alẹ́ yìí ẹnìkan ló record tó wá send sí inbox mi because èmi ò kí wo program anybody shit o person wọn mọ́. àwọn tó jẹ́ wípé rádaràda ni wọ́n ń sọ lẹ́nu tó jẹ́ wípé ọ̀rọ̀ wọn gan kò bá ìṣesí wọn mu, àwọn olè ló ń gbọ́. àwọn tó jẹ́ wípé irọ́ ló kún ẹnu wọn, wọn ò fìgbà kan báyìí wọn ò fi sọ òdodo ọ̀rọ̀, wọn máa láwọn jíjà ẹ̀tọ́, wọn láwọn oh God ẹ bá mi pín ètò yìí, tí ẹ bá pín ló máa dùn mí jù because mo fẹ́ kó kàn wọ́n lára lórí ọ̀rọ̀ Ìgbòho. màmá ìyá yìí nígbà tí o jókòó sórí péèjì ẹ tí o borúkọ ọmọkùnrin yìí jẹ́ kí ni èrè rẹ nígbà tí o ṣe tán? gbogbo plan yẹn pátá la mọ̀, gbogbo bí ẹ ṣe execute everything pátá òun la mọ̀. àtẹni tí ẹ gbé wá, ohun tí ẹ ti hùkù fúnra yín lẹ́yìn, ṣe mọ̀ pé a mọ̀ bí ẹ ṣe ń bá bọ̀ láti ilẹ̀ tẹ́lẹ̀, ṣe mọ̀ wípé a mọ̀ bí ẹ ṣe ń bá gbogbo ẹ̀ bọ̀ láti ilẹ̀ tẹ́lẹ̀. bò nítorí pé ẹ fẹ́ take glory, ẹ fẹ́ kí ohun gbogbo tí Ìgbòho ti ṣe kó jẹ́ ti kí ni má nìyí ṣe fún yín gangan náà tí ẹ fi jókòó tì lọ́rùn. bí Ìgbòho bá gbọ́ lọ́wọ́ federal government kí ló kan ìyálà ìyá yín? bàbá yín náà kó jáde láti lọ ṣiṣẹ́ kó gbọ́ lọ́wọ́ federal government, tó bá gbọ́ lọ́wọ́ individual ó deserve ẹ̀ ni. yes because ohun tó ṣe é lẹ̀ òun ló ń jẹ. kí ló ń ṣe iná ẹ ṣe ní làákàyè báyìí náà ẹ̀rẹ̀ ń sọ wípé ọlọ́gbọ́n ni mi ò ṣe rí ohun tí mo fẹ́ ṣe lé nìyí, mi ò kí anything. ṣe mo wípé ẹ ti ṣe worst but worst tí ẹ fẹ́ ṣe kò mẹ́mí ti wá lọ o, ojú tèmi ló ń dán o, ẹ̀mí mi ò lọ o, I'm living fine today. ibẹ̀ lẹ́ máa ti mọ̀ wípé tí ènìyàn bá lọ Ọlọ́run ṣì ń bẹ́ẹ̀. who are you? ẹ máa fi ẹyin pé nǹkan gidi tẹ́ ẹ̀dẹ̀ jẹ́ nǹkan pàtàkì. I won't mention your name because you are not relevant again. ẹ̀dá tó bá ti dúró síbi láti bí ọmọlàkejì ṣubú, irú ẹ̀dá bẹ́ẹ̀ kì í ṣe ènìyàn gidi mọ́ because ẹ kì í ṣe ní àpọ́nlé tá a lè pọ́n ilé mọ́ because ibi tí èmi gbé yín sí no matter anything tí ẹ bá ṣe fún mi èmi fi yín sílẹ̀ ni. ẹ̀ṣẹ̀ mi náà ṣé ẹ̀ṣẹ̀ mi ni? ṣé ẹ̀ṣẹ̀ mi ni? normally ẹ ṣe good fún mi ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ gíní kan lé ní o. bí n bá ṣe nǹkan fún Ìgbòho, tí mi ò bá ṣe ohun tí mo ṣe fún Ìgbòho, you can never know me. and ṣe rí gbogbo propaganda tẹ máa ń ṣe, àwọn nǹkan tẹ máa ń dánwò lábẹ́ aṣọ táwọn èèyàn máa dúró wípé olótìtọ́ ènìyàn ní wípé ẹ dúró lórí òdodo. èmi sọ fún ilé ní wípé ẹ ṣọ́ra yín, àìjẹ́ bẹ́ẹ̀ ibi tí ẹ gbà gùnkè lẹ máa gbà sọ̀kalẹ̀ padà because ọmọkùnrin yìí kò rí ti ń rò, ọmọkùnrin yìí kò rí ti ń rò ṣùgbọ́n ẹ sì jókòó tì lẹ́hùn, ẹ fẹ́ bà tiẹ̀ jẹ́. èmi á sọ fún ilé ní o, kò sí kankan tí ẹ lè gbéjáde lórí Ìgbòho kí ẹ gbéjáde jù bẹ́ẹ̀ lọ kí ẹ ní ẹlẹ́yìí yóò ṣì lọ́wọ́ tí wọ́n ní ìtumọ̀ tó yẹ pé wọ́n wà relevant nínú ayé ẹlẹ́rìí tó yẹ pé olè ní ẹlẹ́rìí àtẹ̀yìn fúnra yín gan. ṣe fẹ́ lẹ́ẹ̀mọ́ ni olè ní ẹlẹ́rìí yín náà, olè ní. ṣe fẹ́ ká tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀. ṣe rí tòótọ́ ni Yorùbá sọ pé ọmọdé tó bá ti wò dí àgbà kó mọ̀ pé àwọn tó ń bọ̀ lẹ́yìn náà ń bọ̀ wá wò dí òun náà. ọmọdé ni ẹ ti wò dí àgbà, ẹni tí Ọlọ́run fi ipò àti agbára lé lọ́wọ́ nínú movement yìí ẹ ti wò díẹ̀. èmi ò dẹ̀ kẹ́ èmi náà mo máa wò dí, màá tún ìdí yẹ́bẹ́yẹ́bẹ́ because bí ẹ̀yin bá dúró níbì kan tí ẹ̀yin bá ń sọ wípé ẹ̀yin dúró lórí òdodo, àwa sọ wípé irọ́ lè pa online, àwa máa dúró a máa sọ wípé irọ́ lè yí pa ní live. ẹ̀yin wo lẹ́ẹ̀dúró lórí òdodo? don't you know how you behave underground? ẹ mọ̀ bẹ́ẹ̀ tí máa ń frustrate life àwọn èèyàn underground, àwọn tó bá wà pẹ̀lú yín
don't you know it? Ohun tẹ́yìn crucify Ìgbòho lórí ìsìn wípé Ìgbòho ṣàtúnṣe kò ṣe kíríkan nínú àwọn ìwà rẹ̀, ṣé ẹ̀yin ò ṣe the worst part of it? Don't you do it? Ẹ dẹ̀ pẹ́ ní àgbàlagbà but ẹ̀ ń wà bí ẹni tí ò ní làákàyè. Àgbà mídíà náà dẹ̀ pé yín o but ẹ̀ ń wà bí ọmọdé mídíà tó ẹ̀ṣẹ̀ dé lánàá. Kí ni Ìgbòho ṣe fún yín náà? Ìyá yẹn onítìrí ó ti ní kí ẹ bẹ̀rẹ̀ sí ní ba Ìgbòho jẹ́ kó má lè gba glory. Mo ní àwọn voice note ẹ̀ ń bí yìí o torí èmi ò kí ń wo woman yẹn mọ́ kó tó ń tó kàn mí o. Mi wo woman yẹn mọ́. Mo ní àwọn voice note ẹ̀ ń báyìí níbi tó ti ń sọ níbi tó ti ń ṣe program onítìrí. Nígbà tí ẹ fẹ́ wọnú movement yìí last year March ṣé bẹ́ẹ̀ ń ṣe ba ṣóhun ló wà lẹ́nìí ẹ̀yìn tí ẹ̀dẹ̀ pé ayé ní ẹlẹ́mìí mídíà tó yẹ wípé Ọlọ́run bá ń sọ̀rọ̀ lọ́tún lọ́sì èdè lè fi àròjinlẹ̀ àti làákàyè kẹfì bèrè lọ́wọ́ Ọlọ́run wípé báwo ni ìrìnàjò ṣe rí báyìí. Kàkà kẹ́yìn náà kẹ́ ṣe ohun tó tọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú ọ̀bọ jáwúrà. You are not doing good in this movement. Gbogbo ẹ̀ mídíà tẹ́ ń da gbogbo ẹ̀rú òṣì lẹ́ ń ṣe. Èmi á dẹ̀ sọ fún ilé ní wípé ẹ̀san Ọlọ́run ó ń bọ̀ lórí oníkálukú yín. Ṣẹ́rí èmi á máa ka ohun tí ẹ bá ṣẹ́rí kí tó wọnú kùkùn lọ́rọ̀ tèmi lọ ohun tí ó bá fẹ́ sọ lórí ọ̀rọ̀ mi jáde wá sọ o èmi ò kẹ́ o lè máa fi òwe bá mi sọ̀rọ̀ o yóò ṣe máa ṣe fún mi o ṣó ti yẹ mi ò dẹ̀ kú mi ò nù nígbà tí mo ti sọ fún ẹ pé ó tó gẹ́ alùbàtà kò kí ń dání mi ò kú mi ò nù o jẹ́ kó yẹ let that get into your score kó yẹ kó máa pín níbi tí ó bá wà jẹ́ kí sẹ́ǹsì kó máa ríǹgì dáadáa because tó bá ti sọ wípé o ò ní fún Ìgbòho o ò ní fún ní respect tẹ́ máa jẹ́ kí àwọn ará àtàlá láti wá máa bú máa yẹn tó bá gbọ́ lọ́wọ́ federal government ẹ̀yin náà ẹ ti bàbá yín síta kí bá bọ́ lọ́kùn bàbá yín kó jáde kó fẹ̀mí ẹ̀rọ kú clear them bí ẹni tí ò ní làákà iná torí Ọlọ́run fún yín ní privilege láti bá máa yẹn sọ lórí fóònù bí aago lórí Ìgbòho rí orí rí náà ṣùgbọ́n fóònù ló ti ń bá sọ̀rọ̀ sórí Ìgbòho rí ni ọjọ́ tí máa yẹn dẹ̀ bá ẹ sọ̀rọ̀ ó bá ẹ sọ̀rọ̀ pẹ̀lú respect gẹ́gẹ́ bí ọmọlúwàbí tó ní làákàyè but àwọn ọmọ wípé ọmọ lẹ́lẹ̀ ní tó bá gbé sórí ẹni ẹ máa tira ẹ sọ̀kalẹ̀ ni kí ni Ìgbòho fẹ́ kí ẹ fẹ́ gbà lọ́wọ́ Ìgbòho ẹ ti ṣiṣẹ́ máa yẹn títí kò dá yín lóhùn kò wó sáìdì yín still yet ẹ jáwọ́ ẹ sì ń continue tí màmá onítìrí àti bàbá Akíntóyè tó bá ní issue why can't you face bàbá Akíntóyè àwọn màmá onítìrí ṣé Ìgbòho ever jáde lórí page anybody láti ṣe program onítìrí why you behaving like a fool bẹ́ẹ̀ bá kàwé ẹ lè kọ́gbọ́n orí ni ọgbọ́n orí tí ẹ̀ka náà why tí kò ṣiṣẹ́ fún yín ẹ sì turn everything down kò sí ohun tí tẹ́lẹ̀ ṣe fún máa yẹn o ẹ lè bí máa yẹn ṣubú o ẹ̀yin onírọ́ méjì yìí tẹ́yìn kó ẹ wá sórí mídíà tẹ́yìn sọ wípé kìnnìkan ṣẹfẹ́ ká tún ohun tó ṣẹlẹ̀ ni ṣẹ́yìn bá Sunday Arọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni are you speaking with Sunday Arọ before ṣẹ́yìn bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ní gbogbo last 2 years àbáyẹ̀ ọmọ kan tẹ́yìn máa sọ lórí Sunday Arọ ni tí bá bá yín sọ̀rọ̀ mọ́tò máa sọ ṣẹ́rí bra Sunday Arọ kan mọ̀ nǹkan ni ẹni tẹ́yìn jókòó sílẹ̀ tẹ́yìn bàjẹ́ ẹ má wọ̀rì àwọn tó mọ tí yín náà wọ́n ń bọ̀ láti wá tú pẹrẹpẹrẹ tí láti wá tú síta ẹ̀rẹ̀ pé ẹni best friend Ìgbòho ṣe bẹ́ẹ̀ threat mi ṣé ẹ̀ threat mi ni ẹ̀ threat mi ní February náà lórí kí ni mo pè é lórí fóònù màá wá rìkọ́dì yẹn mo rìkọ́dì yẹn o kẹ́mọ mo rìkọ́dì yẹn o bẹ́ẹ̀ ni mo rìkọ́dì yẹn láti ìgbà tọ́wọ́ yẹn ti ṣẹlẹ̀ yẹn mo pè é lórí fóònù mo sọ fún mi pé bọ̀dá ṣé ohun tẹ́ ṣe yìí ṣó dẹ̀ jáṣá mo mọ̀ yín o ẹ lé táwọn pè mí ẹ̀ threat mi èmi ò bẹ̀rù yín o àwọn ajá tí ẹ bá lẹ́yìn ẹ lọ́ọ́ kó wọn wá kó wọn bá mi kò sí ohun tí ẹ máa ṣe bọ́lápá báyọ̀ lè ṣe ọ̀rọ̀ kan fún mi and ìyá ẹ wojú mi dáadáa ṣẹ́dí tí ẹ bá jáwọ́ ní kéèsì Ìgbòho máa dọ̀tí yín gidi gan èmi sọ fact fún yín èmi ò bloody care ohun tí ẹ bá fẹ́ sọ lẹ́nu ẹ lọ kó wọn wá ẹ send voice note wá mo wà á lẹ̀ fún yín you can come spiritual you can come physical ẹ lè pè mí láláì mọ́re èmi náà sọ fún yín pé èmi mọ́re fún yín ẹ̀yin ni aláìmọ́re sí èmi torí èmi á gbé ìjáde tó pọ̀ gidi gan lórí kíni ṣe bóhun tó ṣẹlẹ̀ tẹ crucify mi lórí tẹ fẹ́ hate mi Ọlọ́run ti ń ṣe ìyanu sìn don't you know àní bí ènìyàn bá lọ Ọlọ́run ò lọ èmi kẹ́kọ̀ọ́ gidi gan
kí lẹ fẹ́ pè mí tó ti fẹ́ jọ mí lójú ẹ ti pè mí gbogbo ẹ̀ lówe ni gbogbo ẹ̀ pátá but èmi ò kí wo program yìí mọ́ tí ó bá ṣe àwọn tí wọ́n sẹ̀ǹdẹ̀ sí mi lábẹ́ ara kí ló kàn mí because mo rí pé ohun gbogbo tí ẹ̀ ń ṣe kò ní mí nìmọ́ yes wọ́n ń bọ̀ ẹ̀yin tèmi ẹ bá mi share program yìí o tó bá gbúgbò o ẹ máa ń share débi báyìí o ẹ máa ń share dọ́dọ̀ tèmi náà o ẹ bá mi share lẹ́yìn náà dọ́dọ̀ wọn o mi ò kí lè ṣẹ̀fẹ̀ sọ́n pa mi náà alátẹnujẹ yes ẹ̀yin náà alátẹnujẹ ní because kílẹ̀ náà wá lórí mídíà ẹ sì máa sọ̀rọ̀ bíi as in kí ni Ìgbòho rà ń gbà yín máa play the full voice note ọjọ́ tí Ìgbòho tó dọ́ bẹ́ẹ̀ mi àti ìyá yìí sọ̀rọ̀ máa play the full voice note fún yín lẹ́nu tó máa ń gbé Ìgbòho bá deserve ohun gbogbo tẹ̀ ń ṣe fún lẹ́nu nígbà tẹ tó sórí page tẹ ṣe bóyá 10 hours ẹ ṣe mi ò tiẹ̀ mọ̀ bóyá 15 hours mi because èmi ò wò mi ò dẹ̀ ready láti wò because ẹ̀yin kan ń bẹnu mídíà tó ń lọ poison ní poison òun ní èèyàn gbọ́dọ̀ máa gbóhùn yín I don't know the reason tí olóyè kan tí wọ́n fi associate mọ́ irú àwọn èèyàn báyìí I don't even know the reason torí wọ́n ready láti bà gbogbo nǹkan jẹ́ ìyá onítìrí ló ń ṣe rádaràdá bẹ́ẹ̀ ẹ lọ bá wí kẹsọ fat fún ẹ jókòó síbẹ̀ ẹ borúkọ máa yẹn jẹ́ ìlàjì kan tí Ìgbòho ti ṣe ìlàjì kan tó ti ṣe ẹ̀yin náà ẹ jáde ẹ ṣe náà ẹ kó àwọn ọmọ yẹn jáde ní Nàìjíríà ẹ̀yin náà ẹ kó níbi tẹ́wà kẹ́ máa bọ̀ nílé kẹ́ wá ṣe nonsense máa yẹn jókòó sọ́run yẹn kò ní àǹfààní láti wá sílùú bàbá ẹ̀ mọ́ ẹ ló ń gbowó òṣèlú bó bá gbà ó gbà nìyẹn náà ṣé bí tó ti ló fi freeze account ẹ̀ àgbọ̀ ọ̀sọ̀ ọlọ́sọ̀ ọ̀bọ̀ ẹ máa ní wípé wọ́n ti tún lé ẹ̀ ṣe ojú àpálẹ̀ tàbí ojú ara àbí ẹjọ́ yín kọ́ ẹni tí ò nírú ẹni ni kò lè mọ iye ní òun lọ̀rọ̀ yín ẹ nírú ẹ lè mọ iye náà because tí ẹ bá nírú máa yẹn ẹ máa mọ iye dáadáa jókòó sórí mídíà ẹbẹ̀rẹ̀ sí ń sọ dáadáa ló gbogbo ń padà lọ Ọlọ́run máa dá lọ́jọ́ mo ń bọ̀ o mo fẹ́ play the full voice note nígbà tá a bá Ìgbòho sọ̀rọ̀ nígbà yẹn máa play kí ọ bí Ìgbòho bó ṣe ń bá wọ́n yẹn sọ̀rọ̀ tó fún lápọ́nlé àwọn ọgbẹ́ ní àbùkù ní nonsense èmi ti pọ́n ilé tó Ọlọ́run bá ń gbọ́ mo lọ́ọ̀bù yìí gidi gan mo dẹ̀ pọ́n ilé ṣùgbọ́n ohun tí ẹ ra wọlé yìí kì í ṣe ohun tó lè pè yín èmi ò kàn fẹ́ máa play àwọn àdáàdá tó ń sẹ̀nsì mi tó jẹ́ ibi tẹ́tí ń sọ̀rọ̀ ni kò sí ní tó kàn mí ádámì gbé báyìí pé mo òun ni ẹ ó péèjì mi tẹ́ di tẹ̀ péèjì mi tẹ́ gbé nígbà tí mo ṣe ń gbà inú tún bí gbogbo nǹkan nínú máa ń bí sí tó bá ti ẹ máa ní wípé kinní kan Ọlọ́run á fi wà yín á fi dá yín lẹ́jọ́ gbogbo nǹkan nínú máa ń bí sí péèjì mi tí mo ṣí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá ṣe ṣàwọn ojú rẹ̀ káàkiri táwọn lọ táwọn bọ̀ tẹ́sẹ̀ bá ò sí mi Ọlọ́run ṣì gbèdémi kò lè nínà ìbàjẹ́ yìí kò lè díṣẹ́ ti tààrà lọ́wọ́ kí lè ń tọ́ láti sọ ẹ máa ní wípé ẹ sí orí kan kinní kan gbogbo ẹ ti ṣe fún mi ẹ ti kẹsùn ẹ̀ náà torí pé ẹ ti fi ṣèrègùn fún mi náà lórí pé mo bá ń sọ òdodo ọ̀rọ̀ ẹ come to my own inbox pẹ̀lú Nigeria number ẹ bẹ̀rẹ̀ sí ní sọ trash fún mi ẹ ò bí àmì onímọ̀ ṣé fúù lẹ pè mí nínú technology ni àmáyé fúù wọ́n wá ká yín tán ẹ block mi dànù ẹ̀yin náà ẹ fork out nígbà tẹ block mi jẹ́ ti lọ ṣe gbọ́kù mi ni má wọlé tó bá yẹ di next 2 months tí bá ti fẹ́ ṣe kó mọ̀ máa pè yín máa sọ fún yín wípé àsìkò ti tó kíni kan tó wà bẹ́ẹ̀ tí ó ti bẹ̀ jáde kíni kan tó wà bẹ́ẹ̀ tí ó ti bẹ̀ jáde wọ́n á dẹ̀ máa pọ́n yín lé ìyá onítìrí dẹ́yìn ti bú
nínú gúrùpù yìí aláìda èèyàn ni ìyá òun sẹ ìyá òun èmi ò láti dá ọkọ anybody kí ló kàn mí ṣé ní ìyá ẹ̀ aláìda ènìyàn ni ìyá onítìrí nígbà tó dé ńgbà yẹn ó búyà ẹ̀ gan o ó búyà onítìrí gan o wọ́n tẹ̀lé ìyá onítìrí lẹ́nìí inú ìyá onítìrí náà wá ń dùn wípé ẹ̀ríyàn tẹ̀lé yín ẹ̀rí ènìyàn tẹ̀lé yín ẹ̀rí ènìyàn tẹ̀lé yín ẹranko ló tẹ̀lé yín kì í ṣe èèyàn bẹ́ẹ̀ ni èmi sọ bẹ́ẹ̀ fún yín èmi mo sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni Táíwò ọmọ Thomas lórúkọ tèmi èmi ò bẹ̀rù yín o ẹ̀kan spiritual ẹ̀kan physical mo wà á lẹ̀ fún yín gidi gbà ni mo mọ̀ pé tẹ́wọ́ ẹ máa wo tẹ́ ẹ máa sọ ẹ máa ní àwọn mídíà kan ní kíní kan anybody ń gbó ta ló fẹ́ kọ́ èmi níṣẹ́ tèmi lọ́wọ́ ṣe máa ṣiṣẹ́ mi ní neat and clean ẹ máa rí mi tí bá ń comment lórí page àwọn mídíà alálùbáríkà tó ń ní làákàyè káàkiri a ní freedom ni gbàtà lọ́dọ̀ yìí ṣá ní freedom ni ṣèbí ẹ̀dẹ̀ wa mọ́lẹ̀ ní nonsense àwa rèé o a ti ga o má wọlé tó bá tó time á pè yín ẹ̀dẹ̀ brave ẹ̀sùn tí o nígbà tí Ìgbòho bá yá yìí sọ̀rọ̀ o half ni òun fẹ́ sọ tí mo máa ń play tẹ́lẹ̀ yẹn díẹ̀ jẹ̀lẹ́ńkẹ́ ni gbogbo tẹ̀kan yẹn gbogbo tó máa ń play yẹn díẹ̀ ni torí mo gé ni mọ̀ ń bọ̀ ọlọ́run gbọ́ Ìgbòho kún yẹn lè fa ọlọ́run gbogbo tí ga o mo ṣá ń bọ̀ ìyá oní ti rí ẹ má lọ ṣọ́ra ẹ rí gbogbo àwọn tẹ́yìn kó tira yìí tẹ́yìn pèlè níyàn yìí ẹ mọ̀ kankan àwọn tẹ́yìn pé àmọ́ tá à ń sọ tá à ń parọ́ nígbà tí wọ́n yí bìdí tẹ̀lé yín gbà yẹn mo pèdè kan mọ́ bọ̀ ó yẹn pé wọ́n ti flag wa dànù kò tó ṣe lọ́wọ́ wọn wọ́n ya wèrè gan. Okay button. ń bọ̀. Comments will appear here. Collapse camera controls. Mọ́ bọ̀. MTN, you have used 50% of your daily allowance for free basics and free Facebook. Standard data charges will apply once you use 100%. Mọ́ bọ̀. Okay. Ẹ bá love and like ẹ bá comment dáadáa ẹ share tó máa ti ń búgbò ẹ máa share fáwa àwọn náà fẹ́ bú wọn lénìí wọ́n bọ̀ mo fẹ́ gbóhùn ẹ jáde màmá oní ti rí ọ̀rọ̀ yín mò ń sọ lọ wọn ò lè mú mi níyè nígbà yẹn mo pèrè kan mo ní màmá ẹ ṣọ́ra àwọn tẹ́yìn pèlè níyàn lénìí tí wọ́n pariwo ìyá ni o ìyá ló sì o ó bá padà yí bìrì wọ́n máa bùjọ́ yín náà bẹ́ẹ̀ ni èpè wọ́n á bùjọ́ yín gidi gan. èmi ò disrespect wọn o ṣùgbọ́n kán jáwọ́ lórí ọ̀rọ̀ Ìgbòho ibi tá ti ní problem nìyẹn bẹ́ẹ̀ ni tọ́wọ́n bá dẹ̀ ti jáwọ́ ẹjọ́ tán bá ti ṣe any program lórí Ìgbòho ẹ máa sẹ́ǹdì ẹ̀ sí mi èmi ìwò wọn mọ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi ẹ jẹ́ kí n mọ̀ pé wọ́n tún ti ṣe Ọlọ́run bá ń gbọ́ bí ìbá tún ní jáde bẹ́ẹ̀ ni kán jáde lógún máa tún máa jáde tẹ̀lé wọn lẹ́yìn ni níkùnú bọ́mbá láwọn ọ̀gán ò ní gbà àwọn ọ̀gán ò ní jókòó jẹ́ mọ́ bọ̀ mọ́ wá voice note yẹn ni o voice note ó ti lọ gidi gan o ibi tí mo fi sí but ọjọ́ kí n wá ń bọ̀ máa wá voice note yẹn mọ́ bọ̀ mo ṣá ń bọ̀ ẹ bá mi share náà kò dáa o tó bá dẹ̀ ti búgbò ẹ share dáadáa bẹ́ẹ̀ dẹ̀ ní share ẹ support wa o ohun tó máa tún fi bú wa nìyẹn o bọ̀ tẹ́yìn bá ti ń support wa táà ń fine táà ń dùn táà ń dán lójú àwọn náà máa rí wípé ṣé ike bá ṣe fọmọ ilé ọmọ yẹn náà sì ń jayé ṣe rí Ọlọ́run gbọ́ mi ò hate wọn fẹ́yìn tẹ́ bá wọ́n bí mo hate wọn mo fọlọ́run bá búra mi ò hate wọn mo ń bọ̀ mo ń wá voice note yẹn ni o mo ń bọ̀
ọlọ́run kọ́ mi ò hate wọn bọ́ ohun tó ń rán ó lé lórí ọ̀rọ̀ Ìgbòho mo ti rí ẹjọ́ mo bẹ́ wọn lélẹ̀ yes òun lélẹ̀ mo ti rí 3 minutes mọ́ bọ́ ó máa ń bọ̀ jẹun play voice note kí n tó play ẹ̀yin náà ẹ ṣí ẹ tún ṣí ẹ tó fa ẹ̀yin náà ẹ ṣí ẹ fa ẹ ṣí ọya ẹ tẹ ṣí ẹ comment ẹ tẹ love and like ẹ ṣí ẹ wọ́n búgbò ẹ̀yin náà ẹ jókòó bẹ́ẹ̀ wọ́n máa bú máa yẹn ẹ̀yin náà ẹni dé ìpèlú wọn èpè wọn ò lè mú yín bẹ́ẹ̀ ni èmi sọ̀rọ̀ lórí èpè wọn ò lè mú yín ẹni tó bá wù ẹ pè lè pè mú náà ẹni tó bá wù ẹ pè òun lè pè mú ṣọ́jà lórí èmi báyìí tó má tiẹ̀ ṣe pé fún mi aṣọ mi ni yóò máa ya àìmọye aṣọ mi tó ti yá nulé àìmọye aṣọ mi tó ti yá gan nulé lórí wọn ti kó èpè wá bó lè ṣe ń yálẹ̀ lèmi náà dánú ni mò ń mú tuntun ẹ jẹ́ kán máa ṣépè wọn lọ jàre ẹ jẹ́ kán máa ṣépè wọn lọ kò sí ohun tó máa fi ń ṣe èmi tẹ́lẹ̀ àwọn tó mọ̀ mí àwọn fún wọn gan mọ̀ mí mi ò lè wojú wọn náà èmi ò lè wojú wọn because mo respect wọn gidi gan. WA Business 154 messages from 12 chats. ṣe rí ọ̀rọ̀ voice note yìí tí Igboho fi padà pé ọ́ tó fi padà bá a sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń ṣàlàyé fún yín kí tó play rẹ̀ ṣe rí nígbà tí a lọ sí rally yẹn tí wọ́n organize it because ká má pa wọ́n nífẹ̀ẹ́ Igboho ènìyàn ni wọ́n láwọn ọdún yẹn sẹ́yìn ni mi ò mọ̀ sí mi ò mọ̀ sí kò tún tó kàn mí o ènìyàn ni wọ́n ní gbogbo gbà yẹn because wọ́n try fún wa gan wọ́n try fún wa gidi gan nígbà tí a fẹ́ ṣe rally yẹn nígbà yẹn lọ́jọ́ yẹn ṣe rí ìbòdà Sunday Arọ ó lè nígbà dáhùn bẹ́ẹ̀ ni Sunday Arọ èmi ò kí ẹ o Sunday Arọ Táíwò afọ́jú lèmi náà o ṣe mọ̀ pé ayọ̀ ní disable ẹ̀yin arọ ní ẹ̀lẹ́rìn tó bá di gbàgbós lè sátó èmi o èmi lè sá o mo ní mobility o kúkú lè mọ tó jẹ́ mobility ọlọ́run jẹ́ ẹmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ bọ̀ o mo fẹ́ wo program ọ̀nà bóyá wọ́n ti flag wa mo rẹ́dì wọn lè nìyẹn ọlọ́run láti láwọn nígbà mo mọ̀ wípé táwọn bá jáde láti wá sọ̀rọ̀ sí wa àwọn kan máa sọ̀rọ̀ a mọ̀ wọ́n dáadáa kán tẹ̀jáde kan wá sọ kò lè dùn mí tẹ́bá tún sọ màá tún jáde màá tún sọ̀rọ̀ náà wẹ́ ìgbádùn ẹ ṣí ẹ program yìí tó ọlọ́run gbọ́ ẹ ti ẹ ṣí ẹ ṣí ẹ o ẹ ti ṣí ẹ program yìí tó ó yá ẹ ṣí ẹ ṣe rí voice note mo fẹ́ play yìí voice note yìí máa sọ bó ṣe jẹ́ fún yín tí Ìgbòho fi padà pè wọ́n tó fi bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ ni máa sọ fún yín lónìí Ìgbòho pọ́n yín lónìí náà Ìgbòho pọ́n yín léèyàn nínà háwù kí ni ọmọkùnrin rà ń gbá yín kí ló rà ní ìgbà yín kí ni Ìgbòho rà ń gbá yín bọ́jà rẹ̀ yá ṣe rí lọ́dún yẹn lọ́hùn èmi àtàwọn èèyàn mi wálẹ̀ ìyá yìí tí ẹ gbìyànjú ìyá yìí ó gbìyànjú bẹ́ẹ̀ ni àníṣe ká tó dé Èkó lọ́jọ́ yẹn ó wà lórí kọ́ báyìí ni kò sùn kò wó tó ń sunkún ayé àkọ́ ó gbìyànjú àìparọ́ ṣe rí bọ̀dá Sunday àárọ̀ bẹ̀ntẹ̀lẹ̀ yìí àwọn ni wọ́n kó mọ́tò fún gbà wọn pé ẹ kó mọ́tò fún ọlọ́kọ̀ kan nìbàdàn o fáwọn ọmọ yìí kan lè lọ bí tí wọ́n fẹ́ lọ fún olóyè Adéyẹmọ Ìgbòho ṣá o àkàkọ́ kó fọlọ́kọ̀ lórí wáyé mo mà pé ọlọ́kọ̀ tì kò wá nínú owó tí ọmọ Yorùbá dá fún mi ń gbà yẹn nígbà tí mo kọrin fún Ìgbòho tí wọ́n ṣàfihàn mi lórí prógrámù wọ́n gbìyànjú fún mi o ènìyàn ni wọ́n o because àìmọye mídíà ni mo send àwọn orin yẹn sígbà yẹn tí wọ́n help mi ṣe understand àyíparọ́ yẹn èmi ò kí n torí nǹkan téèyàn bá ṣe kí wá parọ́ mọ́yàn àìmọye àwọn mídíà tí mo send orin yẹn sí tí wọ́n help me but mídíà kan tó fẹ́ help me gbà yẹn nígbà tí mo pè sórí show mídíà yẹn gbà yẹn ó dogun ó di wàhálà ẹja fìyẹn lẹ̀ but ìyẹn ti kọjá lọ àwọn ayé ìgbà gbogbo kúbẹ́kúbẹ́ nìyẹn kò sí ẹ̀wọ̀n nísìn
ẹ gbọ́ màmá kò sí ẹmọ yín sìn ẹ gbọ́ ó ti ṣe mọ̀ pé mi ò kí ń sọ̀rọ̀ báyìí tẹ́lẹ̀ but ẹ̀yin lẹ là mí lóhùn kì í ṣe wípé ẹ̀yin lẹ kọ́ mi lédè o ẹ sọ́ra yín o mo máa ń gbọ́dọ̀ máa ń sọ wípé ọmọ kan ẹ wá o ẹ jẹ́ kó ní í sílé o ẹ tírẹ̀nì mi o ẹ fìgbà kankan tírẹ̀nì mi o ẹ jẹ́ kó máa pọ̀ létí yín o èmi ti ń ṣe broadcasting stuff nígbà tí mo wà ní blind center ní 2018 2019 2020 page mo ní page mi Facebook mi ẹ rí àwọn program mi lórí ẹ lẹ́fi kàn sí mi o ẹ dẹ̀ gbìyànjú fún mi ènìyàn ní tó bá jẹ́ pé nípa ti ohun tí ẹ ṣe nínú ilé ayé tèmi ni o ènìyàn ní èmi náà dẹ̀ sa ipá mi bẹ́ẹ̀ ni àìmọye tí màá forí là kọjá wípé àníyá iṣẹ́ ènìyàn níṣẹ́ àìmọye èyí tí màá rí wípé ọ̀rọ̀ yìí tí ìyá ìṣẹ̀ kò tọ́ bọ̀ èmi á sì dìbẹ́ẹ̀dì wọn ṣé ní ìyá kan nínú àwọn òmìnira ẹ̀ náà mi kò kí n play voice note yìí mo mọ̀ pé ìyá ẹ̀ náà á máa bá wọn sọ̀rọ̀ sí o ìyá àjàkáyé àbí kí ni wọ́n jẹ́ nígbà tí ọ̀rọ̀ Tajudeen náà ṣẹlẹ̀ nígbà yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú wọn nínú ìkànnì kan èmi tí mo dúró rè tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún wọn èmi tí mo dúró rè ìyá ẹ̀ ṣe voice note sí mi lábẹ́ aṣọ ó tún pè mí gan ó pè mí ṣé kò pè mí ni ó pè mí náà àìmọye ọ̀rọ̀ tó sọ but see yes èmi ò torí ẹ̀ sọ pé kíní mi ò torí ẹ̀ sọ wípé kíní kan because ẹni tẹ́mi bá wà lóyà sí ti bá ní ìfẹ́ sí èmi máa ń dúró tiwé ní bẹ́ẹ̀ tán ni passion love tí mo ní fún Ìgbòho ó ju ti yín lọ mi ò rí Ìgbòho ní ìgbà wá ní àlọ́wọ́ Ìgbòho rí bọ̀ wípé ẹ rí mi ẹ ṣàánú mi because àìmọye àwọn ènìyàn ni wọ́n ń wò mí ni wọ́n mọ̀ yẹn pé wọ́n ti ẹ̀yà sọ́dọ̀ mi but ẹ̀yà sí ọ̀dọ̀ mi ẹ̀ dẹ̀ gbé mi sórí ìkànnì àwọn ọmọ Yorùbá dẹ̀ ràn mí lọ́wọ́ inú mi dùn gbà yẹn the money that was given to me is not by you but ìpasẹ̀ ẹ̀yin ni mo fi rówó tí mo rí gbàngbà yẹn tí mo fi rí gbà ìpasẹ̀ ẹ̀yin ni and I appreciate God and I appreciate you tẹ́yìn fún ẹni gbọ́mọ̀ pé èmi appreciate yín ibi tẹ́nìyàn polongo ènìyàn dé èmi polongo yín jù bẹ́ẹ̀ lọ yes gbogbo èyí tẹ́ bá ń rò wípé láti ìgbà tẹ́mi ti wà pẹ̀lú mi ò bá anybody sọ̀rọ̀ nínú àwọn tí wọ́n ṣe Yorùbá nation kìíní yẹn ibi kan mi ń sọ̀rọ̀ nínú group àfẹ́ kankan kò sí tó kàn mí because my loyalty I pay it for you because mo fún yín ní respect yẹn ẹ wọ́n rí ẹjẹ́ má jẹ́ ń lọ fà kí n máa tó ọ̀rọ̀ mi bọ̀ bí mo ṣe ń tó bọ̀ ṣé wọ́n rí bọ̀dá Sunday àárọ̀ yìí àwọn ni wọ́n kó fún tó kó fún ẹnìkan Ìbàdàn ẹ wò mo ti bú aago mi mo fẹ́ fi aago góòdù mi hàn yín ni o ìyá ẹ bá lè mọ̀ wípé Olúwa àtàwọn ènìyàn mi lórí ìkànnì mi àtàwọn aláàánú tí wọ́n dúró tì mí tó ń ràn mí lọ́wọ́ báyìí wọ́n ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà tí kò dẹ̀ ní pa yín ikú ò ní pa yín náà o because aláàánú mi ni ti bá ń kọ story máa kọ pàtì yín but ẹ̀yin náà ẹ ń jọ mi ṣé mo gbé ẹ rìn life mi ṣá don't you know ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn mò ń bọ̀ lápá àti ibẹ̀ yẹn ṣe rí àwọn kan bẹ wọ́n mọ òdodo ṣùgbọ́n wọn ò ní lè sọ òdodo torí access tí wọ́n ní sí yín torí privilege tí wọ́n ní sí yín èmi mọ̀ yín dáadáa ènìyàn ní ṣùgbọ́n àwọn àgbà mìíràn tó jẹ́ wípé ṣe bá rí ní àwọn ọdún yẹn lọ́hùn nígbà tí wọ́n kó fún bọ́dà Sunday wọ́n bá kó wọn kó jápa ẹni tó ń kówó fún kòkòrò lẹ̀ wọ́n á ní nínú owó tó wà lọ́wọ́ mi kí san fún ọlọ́kọ̀ tó fẹ́ gbé ọ lọ sí Èkó ń gbà yẹn o mo dẹ̀ san fún mo sanwó yẹn fún ọlọ́kọ̀ yẹn èmi ò ní parọ́ o mi parọ́ o bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ wípé wọ́n ti gbà á lónírọ́ but èmi ò ní pa irọ́ èmi á máa sọ òdodo ní èmi á máa sọ òdodo lórí ìkànnì mi kò sí ohun tó kàn mí ẹ lè tún jáde kẹ́tù wá bú mi èmi ò yí wò yín mọ́ ẹ̀yin àgbàdo ni mo ti yín ọ̀rọ̀ yín sínsìn ẹ̀yin àgbàdo ni ṣé ẹ̀ ń bá mi lọ ẹ̀yin tèmi àní ẹ máa kọ́mẹ̀ntì ẹ dá kọ́mẹ̀ntì bolẹ̀ ẹ máa kọ́mẹ̀ntì ẹ tí kọ́mẹ̀ntì tó ẹ máa kọ́ ẹ love and like ẹ share ẹ dànù ẹ share ṣe ti share dáadáa ṣe ti share torí a sì máa lóhun Ìgbòho a máa lo èní ìkọ́ mo máa gbé bọ̀dá Sunday àárọ̀ èní ìkọ́ ni màá gbé voice note wọn wá níbi tí mo ti record nígbà tí mo pè wọ́n tó fi threatening mi èní ìkọ́ because ọ̀nà ẹ ti jìn ọ̀nà ọdún yẹn ó ti jìn mi ṣe ẹ̀ sí yàn o but ó ń bẹ lórí fóònù yìí ṣàrí fóònù yìí fóònù tó wà lẹ̀ yìí gbáǹkọ́gbì nǹkan pọ̀ lórí ẹ̀bí nǹkan mi táyì náà tẹ́ bá ká bélébélé
màá tẹ̀ ẹ́ ta ni but èmi ò ráyè èmi ò lè fi ṣubú tí yín gòkè but ẹ̀yin rẹ́dì láti fi ìṣubú Ìgbòho kẹfì gòkè. bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ jàre bàtà dé Èkó mo kó owó fún wọn gbà yẹn normally àwọn ló fún mi ní ọpọlọ tí wọ́n ní kí n lò fún tí àwọn àbàdàn dáhùn padà Bùrọ̀dá Sunday pè mí ní tìlẹ́ńtọ́ Ọlọ́run nígbàtà dé Èkó wọ́n làwọn máa fún mi lówó yẹn padà wọ́n pè mí ní tilẹ̀ nítọ́ lọ́hùn bẹ́ẹ̀ ni wọ́n làwọn máa fún mi ní owó yẹn padà nígbà yẹn ok wọ́n dẹ̀ fún mi ní scope tí máa lò fún wọn mo dẹ̀ lò fún wọn wọ́n fún mi ní 130 mo dẹ̀ sọ fún wọn àwọn ló fún mi ní 20 tó kù but 20 tó kù yẹn Bùrọ̀dá Sunday wọn ò fún mi dè níyì o bẹ́ẹ̀ ni wọn ò fún mi ní owó yẹn dè ní. nígbà tó wá padà ìyá yìí ló wá gbọ́ wípé Bùrọ̀dá Sunday ló sọ fún Ìgbòho wípé jíjáde táwa jáde o láti ìpasẹ̀ wọn o wípé wọ́n fi wá powó ni tàlẹ́ kí ló fẹ́ ṣé fóònù nìkan ok ẹjọ ẹ má bínú o ènìyàn mi kan ló fi yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ṣe mú tálà wá kí ló gbé ẹ̀rọ ìléwọ́ kí ní jẹ́ báwọn gbà ṣóun nìyẹn gbà kó nu adùn kámẹ́rà o Síkírù ti pè é o lọ́wọ́ àwọn mísíkò ẹ̀ ó pọ̀ gan yes ẹ má bínú jàre ẹ̀yin èèyàn mi lára àwọn ènìyàn mi ni tí wọ́n jẹ́ alálùbáríkà ẹ̀dá bí mo ṣe ń bọ́rọ̀ mi lọ ìsọ̀yè sọ méjì níbo ni mo bọ́rọ̀ mi dé wọ́n á fún mi ní scope yẹn gbà yẹn nígbà tí wọ́n fún mi owó yẹn mo gba yes wọ́n fún mi ní 20 tó kù sorry mo ti rántí ìsọ̀yè ti jí mi dáadáa báyìí wọ́n lọ sọ fún Ìgbòho wípé jíjáde táwa jáde fún Ìgbòho wọ́n fi apọ̀ ṣẹ́rí nítòótọ́ níwájú ilẹ̀ nítòótọ́ lọ́hùn mo fi títò Ọlọ́run ọba búra yá yóò fi wá powó I swear to God who made me lẹ́yìn tó ṣojú mi lẹ́yìn tó ṣojú tèmi kò fi àwa powó bẹ́ẹ̀ ni kò fi wá powó ó gbìyànjú bóyá ọ̀rọ̀ yẹn ni ìyá yìí wá gbọ́ inú bí ń gbà wọn ó ṣe èpè fún Sunday àárọ̀ o bẹ́ẹ̀ ni tí n bá parọ́ ó kù mí ó kù ẹlẹ́dàá wọn tí n bá parọ́ mọ́ wọn káàánú ni pé mo parọ́ mọ́ wọn n bá ṣe bẹ́ẹ̀ ìgbìmọ̀ Sunday àárọ̀ ṣé rí Bùrọ̀dá Sunday ó kàn ń dùn mí fún yín ni wípé ẹ tún wá iná burúkú ẹ wà sórí ara yín because ohun tí ẹ tẹ̀sẹ̀ bọ̀ bí Ìgbòho bá tiẹ̀ gbowó gan bẹ́ẹ̀ gbé version jáde gan ṣé o bí pé àwọn tó ń love máa ṣe o bí pé wọ́n máa kó lẹ́yìn ẹ̀ ni kí wọ́n á tẹ̀lé ẹ̀yìn ni because ohun tí Ìgbòho ti fojú win náà if nǹkan ká bá gba Yorùbá nation in next 5 years àwa ṣì wà lẹ́yìn ẹ̀ because ohun tó ti fojú win náà mélòó nù yín ló ti fojú win náà ìlàta ẹ̀ ṣe rí ní báyìí if nǹkan mi ti ẹ̀ sọ Yorùbá nation mọ́ báyìí mi sọ̀rọ̀ wípé ká ṣe analysis no mo yìí wọ́n ní Yorùbá nation but analysis in Nàìjíríà ká ṣe báyìí pé kó wá join movement mi ò ṣe yẹn mọ́ ọ̀rọ̀ Ìgbòho ni mo fẹ́ ra ọ́ lé báyìí ojoojúmọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru lọ́gànjọ́ ibùkún ní ìdájí kí wàá nu bedroom àtúnṣe voice note yẹn ṣẹ́rí màá ṣe nǹkan àrà kan lẹ́njọ́ mẹ́ta yẹn sì màá ṣe nǹkan àrà kan yóò yà yín lẹ́nu ṣẹ́rí ẹ máa mọ ẹni tó wà relevant nínú ìyá onítìyírí àti Ìgbòho mọ̀ ń bọ̀ ní ọjọ́ tí tó kọjá pàdé mi kan kọ ní ìgbà ẹ máa rónìyàn lórí péèjì mi mo ní kó bá mi kí Ìgbòho ṣe wàláì mi sọ jù bẹ́ẹ̀ lọ mo ní ẹkàn bá mi kọrin fún Ìgbòho ó dẹ̀ kọ́ kì délédélé àìmọye olórin tá a máa gbé sọ létí pé ẹjọ́ ẹ bá kì í ọ ní ti wá ní ta ní jẹ́ báwọn ṣé ní pé ìyá yìí kò wà relevant nínú ayé ṣé wọ́n pé ẹ̀yin fúnra yín àwa la pọ́pù nígbà yìí náà àwa náà gbìyànjú o torí nínú àwọn àkàndá sìn kò sáwọn tí máa mẹ́nu bàtí bá ní ẹ bá mi kí lágbájá wọ́n á mọ̀ yín torí wípé ipasẹ̀ tèmi náà fi mọ oríyàn tẹ́ ẹ jẹ́ èmi ò dẹ̀ nígbà yín jẹ́ fún wọn ṣẹ́rí ẹnikẹ́ni tó bá bá yín tó bá sọ wípé èmi bá yín jẹ́ fáwọn ó kú ẹni yẹn ó kú Ọlọ́run èmi ò ní bá wọn mi nígbà yín jẹ́ fún wọn kò sí ní tó kàn mí because ìbàjẹ́ tèmi tó bá ní ìbà yín jẹ́ kò ìyẹn ò ní kẹ́ má tẹ̀síwájú òun lẹ́yìn náà ṣe tẹ́ra wọlé tẹ́ bá ní ẹ̀bà Ìgbòho jẹ́ ìyẹn ò ní kí Ìgbòho má tẹ̀síwájú ìyẹn ò ní kó má jẹ́ ènìyàn ìyẹn ní wípé ibi tó fẹ́ dé ńlá yẹ kí máa yẹ kó má dé bẹ́ẹ̀ ìyẹn ò sọ wípé àwọn tí wọ́n love máa yẹn kó má love ẹ̀ mọ́ àbí kí ni èrè tí ẹ fẹ́ rí gbàǹdì ẹ̀ èmi love Ìgbòho ibùkún tọkàntọkàn tìdí taratara taṣọ tẹsẹtẹsẹ
torí ni mo fi love Igboho ẹ bá máa kú síbẹ̀ ní kẹ́ kú dànù mi ò fọ́ fún yín tó bá dẹ̀ dùn yín ẹ lọ fọwọ́ gbá transformer mú ṣé rí wọ́n bú bọ̀dá Sunday àrọ́ngbà yẹn ọ̀rọ̀ yẹn dùn wọn ọ̀rọ̀ yẹn dùn èmi náà mi ní parọ́ ọ̀rọ̀ yẹn dùn mí gbà yẹn wípé wọ́n yìí tí Igboho lè fi ṣe báyìí láti máa fi sọ nǹkan báyìí kò yẹ kí bàbá sọ bẹ́ẹ̀ yẹn ó dùn mí gbà yẹn bẹ́ẹ̀ ni ó dùn mí ibùkún for about some months ṣé months ni mo yí ẹsẹ̀ mi sí Igboho mo yí padà báyìí pé irọ́ máa yìí but bí mo ṣe yí ẹsẹ̀ sí Igboho tí bá ṣe program mo sì máa ń fọ̀rọ̀ ọkàn máa yẹn díẹ̀díẹ̀ tí mo máa ń gbà wọn mọ̀ràn ṣe rí wọ́n máa ń wá káà máa bú wọn ni bẹ́ẹ̀ ni wọ́n máa ń wá tá a bá fẹ́ ṣe program wọ́n máa ń wá pé ká bú Igboho ká sọ̀rọ̀ sí Igboho but èmi máa ń ṣe ní ọgbọ̀n làgbàgbà òun ni àgbà ń sá fún màálù òun nìkan tèmi ṣe ń gbà ṣé ọ̀rẹ́ mi ò ní làákà ẹ̀ ní I get brain e dey sharp I dey wise ẹ ṣẹ́ra yín o ṣe mọ tó ń ṣe yín ṣe mọ tó ń ṣe yín ṣe ní kí mi ò bá rẹ́rìn ẹ ṣẹ́ra yín o tẹ bá ti sọ pé ẹ lépo lójú fún Igboho èmi kan ò lépo lójú fún yín torí irú yín lọ́lọ́run fi dárú wa torí irú tí náà lọ́lọ́run tún fi torí irú Igboho lọ́lọ́run tún fi dárú tí yín náà torí tẹ̀yin bá ń ṣe ọlọ́run dárú àwọn náà káànà ká máa ṣe fẹ́yìn náà. As you do for front we also we dey back we go do for you. Sábàdì sábà ní ilé ayé yóò jù bẹ́ẹ̀ lọ ilé ayé yìí kò jù bẹ́ẹ̀ lọ màmá ò ní ti rí èmi ò tí wàá bú yín o èmi ò dẹ̀ ní because kò sí èdè mi fẹ́ rí inú kí n máa bú yín ẹ ṣẹ̀ mí ẹ rò mí but ohun tí ẹ gbé ní ìgbésẹ̀ àti àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ fúnra yín gan kéèyàn àti bàbá Akíntóyè tẹ bá níjà sí ṣé rí ìyá ọdún ti rí ṣé rí ẹ máa ro àtúbọ̀tán kẹ́ ẹ dẹ̀ máa ro ọjọ́ ọ̀la because nígbà tí ẹ fẹ́ wọnú movement bàbá yìí ó gbà yín tọwọ́ tẹsẹ̀ o tí bàbá Akíntóyè bá ṣe àìdá fún yín tó bá wù àìdá fún yín ó yẹ kí ẹ mọ ọ̀nà tí ẹ lè gbà gẹ́gẹ́ bí ẹni tó kàwé àti ọ̀jọ̀gbọ́n tó ní làákàyè bàbá Abíọ́lá tí ẹ bá rìn ènìyàn gidi bàbá Abíọ́lá ènìyàn gidi ni wọ́n mo dẹ̀ mọ̀ wípé ìyàwó olóríire ní lọ́ọ̀dẹ̀dẹ̀ bàbá Abíọ́lá tó bá jẹ́ tòótọ́ ni pé ìyàwó ni o if it is true o àmọ́ ohun tí Alájà Kudirat tí ó ń ṣe náà màmá tí bàbá Akíntóyè bá ṣẹ̀yìn kò dìgbà tí ẹ bá pín movement méjì ká tó lè mọ̀ pé bàbá Akíntóyè ṣẹ̀yìn tí ẹ bá ní anything láti ṣe rí bàbá sọ pé ìyẹn kọ́ ni problem ṣùgbọ́n tí anything báwọn ọdún máa di as your own agenda tí ẹ bá tébù ẹ̀sùn ọ̀gbọ̀n bàbá Akíntóyè tí ẹ ń fi àwọn ẹlẹ́rìí tí ẹ ń gbé pẹ̀lú gbogbo bàbá ń dàbí but mo sì ń ṣe fún wọn ọmọ Yorùbá kan máa ní pé bàbá Akíntóyè bàbá aláṣejù ní but nígbà tọ́rọ̀ ṣe bí ọ̀rọ̀ bóyá tòótọ́ ni o yèwọ̀ ẹ lè gbóhùn lẹ́nu mi ayé pòun má gbogbo lẹ́nu bàbá yín èmi mo ti dínà yín wá àwọn ọmọ pé ẹ máa gbé ọwọ́ gidi gan mo dínà yín wá gidi gan ni ẹ wá o Táíwò tẹ mọ̀ tẹ́lẹ̀ ti yàtọ̀ sí city sí o times kí ni mo gbé fún yín times 10 ẹ jẹ́ kó máa pọ̀ létí yín ẹ lẹ̀ fáìn kan ẹ wọ́ sẹ́gbẹ́ kan jàre màmá ṣó yé yín but tí nǹkan ni mo bá wá but ohun tí ẹ gbé ní ìgbésẹ̀ ẹ wo ohun tí ẹ pín movement lé ní ohun tí ẹ pín sí màmá kò dà bẹ́ẹ̀ màmá tàìwọ́ ọdún kan pé ẹ wo ibi tí Yorùbá nation ẹ wo ibi tó dà lé nìyí èmi ò ní káwọn ẹ máa support yín o kò sí tó kàn mí o káwọn tó máa support yín o oníkálùkù ló ní freedom sí ohun tó bá wù láti ṣe ẹ jẹ́ fi ìbẹ̀rẹ̀ lẹ̀ mọ́ ń bọ̀ ń bẹ̀ ṣe rí nígbà yẹn Ìgbòho màmá yìí ó dùn èmi náà because ohun tí mo gbọ́ tí wọ́n sọ fún mi tí wọ́n ní bọ̀dà Sunday sọ fún wọn nìyẹn wọ́n máa ń tirelessly àbí báwọn wọ́n ṣe máa ń ṣèbó yẹn náà wọ́n máa fi style náà sọ̀rọ̀ Ìgbòho náà díẹ̀díẹ̀ fáwọn náà kábàlẹ̀ máa ń yín jẹ fún ta but èmi máa ń ṣe pẹ̀lú ọgbọ́n ni even nígbà tí ọ̀rọ̀ Mr. Bọ́láyìnwá gan ṣẹlẹ̀ àìmọye but àwọn á yín jẹ ní díẹ̀díẹ̀ because èmi mọ ibi tí ọ̀rọ̀ yìí máa padà wó sí and secondly wọ́n pè mí sákìyèsí ni o wípé ọmọkùnrin yìí máa tí go further dẹ̀ díẹ̀ òun ló yẹ kí ṣe ohun gbogbo pẹ̀lú ọgbọ́n ní gbogbo ìgbà yẹn yes nígbà tó wá padà yá mo ní òkè ẹjá máa bá lọ báyìí à ń bá lọ nígbà tí kan tó ṣẹlẹ̀ sí wọn ní August tó ṣẹlẹ̀ ṣe ní ti máa tún kọ August yẹn nǹkan máa bàjẹ́ gidi gan but mi ò ní wọ bẹ́ẹ̀ yẹn
mi ò ní rọ́nà pa o àbí kíní ni o irọ́ mi ò sọ bẹ́ẹ̀ o ẹgbọ́ mi yé o nǹkan ọkàn mi kan bẹ̀ yẹn o nígbà tí kan tó ṣẹlẹ̀ ní August ṣẹlẹ̀ tòótọ́ wọ́n sọ fún mi pé Ìgbòho ń pe àwọn ọmọ ẹ dákun ẹ sì gbé kọ́ máa nìyí mí nígbé ẹ dákun ẹ jọ wọ́n gbé kọ́ Ìgbòho ń gbà yẹn ìwọ̀nba ìgbà tí mo fẹ́ rìkọ́ọ̀dù òun yín mo sọ fún lóye o mo ní sáà ṣé mo lè rìkọ́ọ̀dù voice yín àwọn náà mọ bínú mi ṣe dùn tó lọ́jọ́ ìyẹn màmá yìí because wọ́n ní bí mo ṣe gbá Ìgbòho sọ mo dùn mí change inú mi dùn gan ìpele tí ma mọ̀ pé ẹni tẹ́mi ti ń wá tipẹ́tipẹ́ ni èmi tí mo ti ń wá kí gbóhùn máa yẹn àfi bíi pé wọ́n kọ́ ilé fún mi ní ọjọ́ náà nígbà tí mo bá Ìgbòho sọ̀rọ̀ inú mi dùn ṣé wá rí nǹkan tó tún àjọ mi lójú tó tún tí mo fi change mind mi ní pé wàláì mi ní bá wọn bú máa nìyí ni wípé bí Ìgbòho ṣe bá mi sọ̀rọ̀ bí ẹni tó ti mọ̀ rí àti Ìgbòho fún mi ní rẹ̀ bàbá mi kíní kan mi Ìgbòho kò ní bàjẹ́ fún ẹ ọmọ aládìkún ò ní tẹ́ o torí tó bá ti ń gbowó òṣèlú ẹ lọ ṣáà máa náwó òṣèlú ẹ lọ àwa sì wà lẹ́yìn ẹ̀kọ́ tí tó kàn wá kí lẹ fẹ́ gbé ẹ lẹ́yìn àwọn etí ẹ ti ń sọ yìí àwọn tí ẹ ti pè tí ẹ ti hóòsì tí wọ́n ti wòye lórí péjì wọn ṣe ti ní 1 million viewers ṣe ti ní 30,000 viewers ṣe ti ní 3 billion viewers tẹ máa ní tí ó tàn ọ̀rọ̀ gbogbo tí ó jà rìn tí wọ́n pín tí gbogbo ẹ̀ tí ó sì padà tán láàrin ọ̀sẹ̀ kan wọ́n bẹ jẹ́ ń play òun yẹn jàre máa play rẹ o máa play ẹ̀tàn play ẹ̀ gbọ́ tán but mo ń cut àwọn kọ̀ọ̀kan nínú voice note yẹn lọ́jọ́ yẹn torí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó wà relevant lórí Yorùbá Nation movement yìí ni o ń bọ̀ máa play ohun Ìgbòho sí ṣé ti ń ṣí ẹ̀ ẹ̀jẹ̀ kọ́kọ́ wò bẹ́ẹ̀ a ti wà lójú agba mi máa yẹn gbé bí wọ́n ti rí wa ń ká fà ẹsẹ̀ ẹ̀dẹ̀ ń bú Ìgbòho ìbàjẹ́ yín kò lè bí máa yẹn ṣubú o ẹ bá like ẹ bá follow page wa àti sunkó ní 1.5 tàwa ta ló ń pè mí yìí ọmọ bísí lọ́wọ́ ẹ ló máa pè padà mo bísí máa pè padà jọ. page wa tí kò níbi tó wà o ẹ jọ ẹ bá follow ẹ̀yin tí wọ́n wà for the first time ẹ̀yin tí wọ́n wà for the first time ẹ jọ ṣe rí mi mú reason ẹ̀yin èèyàn yìí ẹ lọ́ọ̀fù Ìgbòho ẹ kàn sọ wípé ẹ lọ́ọ̀fù Ìgbòho ni ẹ lọ́ọ̀fù Ìgbòho àwọn tó yẹ kẹ́ pín kan àwọn tó yẹ kẹ́ pín dé kí wọ́n mọ̀ kí wọ́n á gbọ́ òdodo ẹ ti pín lọ́dọ̀ wọn ẹ pín ẹjọ́ kàn wọ́n lára even àwọn oníbàjẹ́ ènìyàn yìí ẹ pín kan àwọn náà. WA Business 155 messages from Talk Chat. ẹ jẹ́ ìtọ́ Bluetooth fóònù yìí ká gbọ́ version Ìgbòho ká gbọ́ pàtí Ìgbòho bá wọn sọ̀rọ̀ this audio is September bẹ́ẹ̀ ni September láti ṣe ló ti ń bẹ́ ta àkàngbé ta ń gbà yẹn ní pé kínní ni ọjọ́ kò síbi ọ̀rọ̀ ń bẹni lẹ́ni jẹ́ ẹni tí ò rí ti ń rò mo ń bọ̀ jàre ẹ jẹ́ kí n connect let me connect ìyá mi ìbá yín jà o Ọlọ́run ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ti jáwọ́ lọ́rọ̀ Ìgbòho mi nígbà fún yín Ọlọ́run gbọ́ ṣẹ̀rí tẹ́yìn kan bá jókòó wípé Táíwò aláìdá ènìyàn ní ẹ́ aláìmọ́re ní ẹ́ pẹ̀lú ohun tí ó ṣe fún ẹ kíní kan olórí burúkú ni ṣẹ̀rí tí ẹ bá fẹ́ mọ òdodo ọ̀rọ̀ ẹ pè mí màá sọ ọ̀rọ̀ kan fún yín tẹ́ ẹ̀ gbọ́ rí ilé ayé yín tí n bá sọ fún yín tó bá jẹ́ pé bó ṣe yẹ kó rí nìyẹn ẹ dá mi lẹ́jọ́ ẹ ṣọ́ra yín o ẹ má gbàbínú Ọlọ́run o because kémi kí tó rawọ́ nígbà tí ọ̀rọ̀ yìí fẹ́ bẹ̀rẹ̀ mo jìyà lórí ọ̀rọ̀ yìí náà ṣé mi jẹ ìyá ni last year nígbà tí wọ́n fọ́lọ̀ màmá ní tìrí tí mi ò lè fọ́lọ̀ wọn ẹ̀mí yẹn sọ fún mi mo ní Ọlọ́run máa jìyà pẹ̀lú ohun tí Ọlọ́run ní má wọ́ọ̀rì ṣùgbọ́n November December January February mo jẹ pìtìpìtì ìyà ṣùgbọ́n Ọlọ́run wá gbé àánú dìde ó ràn mí lọ́wọ́ nípasẹ̀ wípé mi ì bú ẹnu Yorùbá ní ọwọ́ tó bá ń dún ni àyìn fi sábẹ́ aṣọ nípasẹ̀ wípé mi ì bú ẹnu Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ mò ń bọ̀.
kọ́lọ̀ jẹ́ ó connect ó ti connectment báyìí ẹ jẹ́ n play voice note yẹn. Home button. Ó ti sọ̀rọ̀. Apps. ZB phone. GB WhatsApp. Ìyá mi bàbá yín jà o ènìyàn ní o. New chat calls status. My god sister online. Button. My second WhatsApp 2049 audio today at 1446. My Kenny online. GB text box. Your 10 seconds elapsed. Slider 5 position. Play button. Kí lẹ sọ? Kí ẹ bẹ́ẹ̀ jà? 10 seconds elapsed. Slider 5 position. 1 second elapsed 0. Ẹ bá ṣí ẹjọ́ ẹ bá ṣé rí mi ò mọ reason yẹn ẹ sì bá tẹ share button ẹ ṣí ẹ love ẹ like ẹ má gbà wọn láàyè mi ì mọ reason wọ́n tún máa ń flag mi náà ẹ gbé ọ̀rọ̀ mi ń bà yín ẹ ń flag mi ẹ lè mọ̀ ẹ gbọ́ fẹ́ sọ. gidigidi gan sọ ọlọ́run jẹ́ kí gbogbo yín kùn àlejò jẹ́ ni ẹ̀ ní ṣe lásán láti ọlọ́run kí gbogbo yín pátápátá gbogbo yín pátápátá ẹ wá pọ̀ mí lé gbogbo yín ọlọ́run bá pọ̀ lé ọlọ́run nípa mi ọlọ́run ẹ̀dọ́ tẹ̀yẹ náà ẹ̀ ní sàṣẹ̀tì láti ọlọ́run so pẹ̀lú ògùn ọlọ́run tọ́lọ́ máa fún gómìnira Yorùbá gbogbo ilẹ̀ máa kópa eré bẹ́ẹ̀ láti ọlọ́run bá mi dúpẹ́ pé mo ní mo dúpẹ́ gidigidi so nǹkan tẹ́ bá fẹ́ so fúnra lè ti ń bọ̀ ẹ sọ pé ìyálóde nǹkan tá a bá. ṣẹ́gun ni wọ́n pè ní ìyálóde o àwọn ni wọ́n pè ní ìyálóde o ìyálóde ni wọ́n o oyè tí gbòòfin oúnjẹ nìyẹn o ìyálóde ni o and then this man will respect you enough this man love you enough but tí gbòò bá ṣẹ̀yìn why can't you just look at wọ́n mọ̀ pé Igboho máa ti ṣe kọ́ láti ṣe fún yín ní ọjọ́ kan láti jẹ́ ohun ìdìbò fún yín nínú 100% bẹ́ẹ̀ bá ti ẹ̀ 99 Igboho máa ti ṣe kan 1% fún yín rí tí inú yín máa ti dùn jù wáyé tí ẹ lè wo àwọn ọjọ́ wọ̀nyí mo máa nìyí ẹ̀yin lẹ gbé Igboho lé àwọn ọ̀kan lọ́mọ àwọn legacy àwọn gbogbo àwọn tó wá gbogbo lé ní ẹ̀yin lẹ gbé Igboho lé wọn lọ́wọ́ ìyá yìí náà kí ló kọ ìyá tó bú mi ní olójú díjú báyìí tó bú mi ní olójú díjú wípé mo jókòó sí péjì mọ́ 2115. tó ń pè mí ní olójú díjú IBK online. èmi ló bú yẹn o kí ló kọ ìyá yìí náà ọba ńlá ẹ̀yin lẹ gbé Igboho ẹ̀yin lẹ gbé Igboho lé lọ́wọ́ tó bẹ̀ sí gbogbo lé ní tẹ́fẹ́ sọ Igboho di ẹni yẹpẹrẹ mo dẹ̀ mọ̀ wípé nígbà tẹ́ ẹ̀ ń bẹ ń lé ẹ̀ẹ́dínlé Igboho rí o ẹ kò máa gbọ́ Sunday Igboho ni Sunday Igboho Yorùbá Nation Movement ó wá da oníkálukú pọ̀ èmi kan gbúrò yín audio message 3 minutes and 42 button. Play button. lẹ́yìn ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ movement and 2021 ni mo mọ̀ yín nígbà tí ẹ̀ ń ṣiṣẹ́ àwọn tó ń kó lọ Abuja because I so much love your passion lórí page yín mo love ẹ gidi gan ènìyàn dẹ̀ ní nígbà yẹn mi lè sọ nísìnyí o 2023 là báyìí I don't know èmi náà báyìí bóyá ènìyàn burúkú ni mí báyìí ẹ̀yin fúnra yín gan ò mọ̀ but ìwọ oníkálukú máa judge oníkálukú bí mo ṣe ń bọ́rọ̀ mi lọ jàre ẹ já gbọ́ ọdún yẹn tẹ̀síwájú. bàbá máa ṣẹlẹ̀ sí lágbára Ọlọ́run ọba fẹsẹ̀ mi jẹ tí bàbá sí mo dúpẹ́. tẹ bá fẹ́ mọ pátá tí mi lẹ́kọ̀ọ́ kan ẹ bá ti rí ìyálóde. ẹ tún wo Igboho mo ti rí pé ẹ̀yin ọmọ yìí kí lẹ jẹ́ ṣé ènìyàn ní Igboho ní tí ẹ bá fẹ́ máa contact lẹ́jọ́ ẹni tó bá ní access Igboho ẹjọ́ ẹ pè mí o mo fẹ́ bá Igboho sọ̀rọ̀ o torí wọ́n lè rò bí mo ṣe ṣiṣẹ́ fún Igboho wípé bóyá Igboho ni mo ń bá sọ̀rọ̀ tí mo fi ṣiṣẹ́ fún báyìí o èmi ò dẹ̀ ṣiṣẹ́ fún Igboho èmi ṣiṣẹ́ fún orí ara tèmi ni àti iṣẹ́ tí màá ti ṣe lẹ̀ èmi lọ́ọ̀fù Igboho mo fẹ́ bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí o ẹni tó bá ní access Igboho ẹ pè mí lábẹ́ aṣọ o +234 806269 8014 +234 806269 8014 ẹ kàn mí ẹ pè mí lábẹ́ aṣọ ẹ dẹ̀ lè pè mí kẹ́ ṣépè fún mi náà o ẹ̀yin tápá bí èmi náà mọ̀ bẹ́ẹ̀lẹ̀ o mọ̀ ṣe bá ń wọn èpè kan fún yín ẹ sà. ìyálóde wọ́n á rí tìmí fún yín. kò sí problem sà. ẹ kàn sí ìyálóde wọ́n á rí tìmí fún yín títí tá a fi gbòmìnira aláìdálẹ̀ yẹn èèyàn yìí. ìgbà fẹ́ pàdé láyọ̀. sàmọ́tò bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kan sá o. ẹ ló sà nípa tó rẹ́ẹ̀lì yẹn ẹjọ́ sà ìbọ̀lẹ̀ máa ṣe sà. mo fẹ́ bẹ̀rẹ̀ kan o mo wà pẹ̀lú ẹ̀ Igboho wípé kí ni ọmọ etí ẹ̀fẹ̀ béèrè mo béèrè ṣáàrí ibi tí ẹ máa ń gbọ́ voice note yẹn dé nìyẹn tó ti máa ń tán ọ̀lẹ́ nìyí ẹ gbọ́dé lẹ̀ ẹ gbọ́ tán lé ní lẹ́yìn tí bá play ẹ̀ tán lé ní o. You and I smiling face with sunglasses. Music volume 90. kan wá ṣe Igboho pín ilé tó nà Igboho respect yìí
Igboho ò deserve gbogbo tí ẹ̀ ń ṣe fún lẹ́nu yìí ẹ̀ lè fẹ́ ba máa yẹn jẹ́ gidi gan ha ẹ̀yin ẹ̀ máa burú o Igboho finú wénú ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ because Igboho fọkàn tọ́ oníkálukú nínú movement yìí anybody gbogbo apáta la ní access Igboho níbi tó wà ẹ̀ ń wọ Benin ẹ̀yin lè má wọ̀ o but ẹ̀ ń pè é ṣe bí ọ̀rọ̀ kan ti ṣe bí ọ̀rọ̀ kan lọ́jọ́ orí lórí péjì ẹnìkan nígbà tẹ́ pè síbẹ̀ tẹ́ni kéde kan wọ́n ń jà máa pé o ṣáǹsìn máa pé o ṣáǹsìn máa pé o ṣáǹsìn màmá kò dáa màmá ohun gbogbo tẹ́ra ó lè kò dáa ìbàjẹ́ ni wọ́n ń pè é èyí táwọn náà ń ṣe yìí ẹ lọ bí pé àwọn ọba yín jẹ́ àwọn á tún yín ṣe ni à ń pè yín wá ṣàkíyèsí ni à ń sọ fún yín pé ohun tí ẹ̀ ń ṣe kò dáa ni màmá ṣọ́ọ̀ṣì kù lẹ́yìn dẹ́tìrẹ́ gbé bóde ẹgbẹ́ jáde tẹ bá gbé jáde àwa náà ń bọ̀ láti wá sọ̀rọ̀ FM 101.9 headphone microphone. Music volume 890. kètò o àwa náà ń bọ̀ láti wá sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì kù ẹgbẹ́ jáde à ń bẹ́ ńlẹ̀. Àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn fẹ́ gbé ìgbà tó bá dé ọ̀rọ̀ before rally nìyẹn o mission Igboho fún ṣẹ́rí màmá ẹ̀yin fún ẹ̀yin kan mọ̀ wípé Igboho ní mission fún mega rally ṣẹ́rí mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ màmá onítìrí lẹ́nìí mi ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn láti wọ́n tó ti ṣẹlẹ̀ ní last year tẹ́yìn kan rò wípé jíjáde tí Igboho padà jáde pẹ̀lú màmá onítìrí wípé bẹ́ẹ̀ pé kò ní làákàyè Igboho gbọ̀n bàbá yẹn ẹ lè sọ pé kò kàwé ṣùgbọ́n ó kọ́ gbọ́n orí ṣẹ́rí ohun tí Igboho ṣe gbà I so much love it ẹ jẹ́ n sọ àṣírí kan fún yín lẹ́nu Igboho ní mission láti jáde ìyá onítìrí náà rẹ́dì láti ṣe ohun tó fún ọmọ Yorùbá because èmi ò lè gbọ́n lára mi kò but pẹ̀lú analysis tó wà ńlẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní November mo December tó jáde tí bàbá gbàgede ìmọ̀ sọ tí onítìrí náà ṣe voice note tí same mama yìí táwọn náà jáde tí wọ́n sọ̀rọ̀ tẹ́ ẹ̀rọ ọ̀rọ̀ yẹn dáadáa ṣe rí that thing tí onítìrí plan set up burúkú ni tó máa work fún Igboho tí Igboho bá follow ẹ̀ because number one ìyá onítìrí ló mọ̀ wípé Igboho ò sí nínú gbogbo àwọn mega rally tí wọ́n ṣe káàkiri ní ilẹ̀ Yorùbá ìyá onítìrí ló mọ̀ ibi tí wọ́n gbé Igboho sí lọ́wọ́lọ́wọ́ ìyá onítìrí ló mọ̀ ibi tí wọ́n camp Igboho sí ìyá onítìrí ló mọ̀ ibi tí wọ́n gbé Igboho bọ̀ ní Nàìjíríà ìyá onítìrí ló mọ̀ àwọn gáìdì tí wọ́n máa gáìdì Igboho tàbí dé Nàìjíríà okay ọ̀nà wá dà tí wọ́n ní release information sọ́wọ́ federal government alẹ́ kì í ronú kì í ronú Igboho mú yàn ó mọ́ kí ọ onílàákàyè ọlọ́gbọ́n ọnú ìdí nìyẹn tó fi ń bínú ẹ torí pé wọn ò rí ẹ mú mọ́ kọ́nà èmi ò nílò voice note wọn kí ló kàn mí èmi bí kan mo ti delete ẹ kó lè fún mi gan I don't need it ìwọ̀n bá tí mo kàn ara gbọ́ inú mo ní ìyá ìtúrè ó ti jáwọ́ díẹ̀ ibi tó níbi ti pín inú ibi tó níbi ti pín ní ìyá yìí ó ti jáwọ́ di kìíní yìí náà kí ló fẹ́ rí gbàǹdì ọ̀rọ̀ yìí gan-an kí ló fẹ́ rí gbàǹdì ẹ̀. ìyá onítìrí ní plan fún Igboho torí owó tó fẹ́ jẹ olè ní kíníkan ní kò fi wá ṣe kíníkan Igboho ní mẹ́rin láti ṣe mega rally ó ní ẹ wo set up ńlá tí wọ́n set fún àwọn ajẹ́mi náà ni ǹbá gbà kí n máa bọ̀ ń lé bẹ́ẹ̀ náà àbí Koiki tó ń jáde tó ń sọ̀rọ̀ ń gbẹ̀rẹ̀ fatafata ṣé òbí kò ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ni wípé Igboho ń bọ̀ láti wá ṣe mega rally ni ìyá ló ti wá gbé gbogbo ẹ̀ ó da gbogbo ẹ̀rú ó yí gbogbo ẹ̀ ó yí gbogbo àgbo yẹn ó yí sínú iná ẹ wá ń sọ wípé àbẹ kìnìkan màmá ẹ ṣe mi o but ìgbésẹ̀ tí ẹ gbé ó rán gidi gan tó lè wà suspicious kò sí ẹ tó bá ní àròjinlẹ̀ tó bá ronú tó ṣe ó wà suspicious and ẹ̀yin tí ẹ ṣẹ́rí àwọn tó follow ìyá onítìrí lé ní ẹ má bú wọn ju o èmi á sọ kí nìkan fún yín ṣẹ́rí ìyá kan bẹ ẹnu group màmá yìí náà nígbà yẹn bọ̀ nítorí pé màmá yìí kò gba tìyá onítìrí nígbà yẹn torí ẹ̀ ní ìyá yìí fi kóònù group ìyá yẹn nígbà yẹn lóró fi kóònù group màmá yìí nígbà yẹn because àìmọye ọ̀rọ̀ àlùfàǹṣá
táwọn náà máa sọ sí ìyá onítìrí nínú ìkànnì wọn nínú gúrùpù wọn. My god sister online. máa dé tàwọn máa ṣojú ayé fún yín nígbẹ́ My Kenny online. sẹ́ńtà táwọn lè sọ̀rọ̀ sí o àwọn ọ̀dẹ́dẹ́ iná sọ ní gúrùpù ẹgbẹ́ ta wọ́n ní máa pọ́n jẹ̀bẹ̀ lákìsà àdẹ̀mọ̀ ẹ̀yìn kọjá ẹgbẹ́ ẹ̀yìn wọ́n ti sọ yín di ajá ẹ̀yìn wọn ẹ máa ń sọ̀rọ̀ káàkiri ni. Social message update Kako 92 message +1 music volume 890. mo ráyè fún dáadáa ṣé ní most of àwọn tó tẹ̀lé ìyá onítìrí lè ní ẹ máa rí pé àwọn tí wọ́n gbé ẹ̀sìn tó tẹ̀lé Jésù ó ti bà ayé wọn jẹ́ wọ́n ti blackmail wọn pẹ̀lú Jésù ṣé ní most of them wọn ẹ máa rí pé most of them ló follow ìyá onítìrí lè ní torí wípé ohun tọ́lọ́run bá ti sọ ni àwọn ti tẹ̀lé tí wọ́n nìyẹn wọ́n ti ní believe wípé ìyá yàtọ̀ Ọlọ́run èmi ò mọ àárín yín o Ọlọ́run lè múlé sí kitchen káyìn múlé sí pálọ̀ o èmi ò mọ communication but níwọ̀nba àwa náà ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ níwọ̀nba Ọlọ́run dẹ̀ ń gbọ́ tiwa ó dẹ̀ ń ṣàánú wa níwọ̀nba àágùn bòmí location náà ilẹ̀ rí yẹn o kò sí náà mi dá wa o ẹ má bẹ̀rẹ̀ gírí kan pàmílẹ̀ rìn àágùn bòmí àwọn Jésù ni wọ́n follow woman yẹn ẹ lọ wò wọ́n dáadáa àwọn tó jẹ́ wípé ẹ̀sìn sí lójú wọ́n ti wà brainwash mọ̀dẹ̀mọ́ pé lọ́jọ́ kan Ọlọ́run á jẹ́ kẹ́ mọ òdodo àti òtítọ́ mi ò ní bàbá Akíntóyè àbígbò olódodo ṣùgbọ́n ẹ mọ the right way to follow but ẹni táwọn follow tèmi nífẹ̀ẹ́ sí tèmi love ju number one as in number one person táwa gbé fún wípé mo gbé fún ẹ máa gbà lọ òṣàmí bàbá mi òṣàmí òṣà ẹ wò kí ni ẹ máa bí wọn rú bíi tó má ti polówó Ìgbòho tí wọ́n gbé Ìgbòho gẹ́gẹ́ òṣàmí òṣà ó máa bí wọn rú gidi gan torí pé wọn sà wọn náà màmá mi ẹ̀wọ̀n tó sàyẹn inú ẹ wù wáre ẹ ṣiṣẹ́ eré lẹ̀ ẹ jẹ́ àríṣẹ́ yín níṣẹ́ eré tẹ́ bá ṣiṣẹ́ eré lẹ́nìí máa kó 100 ènìyàn tẹ́ẹ̀dì wọn lọ́tún lọ́sì wọ́n sàyìn bí nǹkan mi ẹ mọ̀ mi ò lówó ṣùgbọ́n mo ní àwọn ènìyàn tí mo lè pe lẹ́yìn tó jẹ́ bí àwọn tèmi àmì ò lówó mi ò ní kankan ṣùgbọ́n mo ní ẹnu ìwọ̀n báyìí mo ní dáadáa mama respect is reciprocal eléèbó ló sọ bẹ́ẹ̀ most of ẹ̀yin tí ẹ follow ìyá onítìrí lè nìyí nítorí pé ẹ rí wípé ẹ̀sìn Jésù kíní kan òun ni ẹ fi follow wọn lè ní láti ìgbà tí ẹ ti wá ń bá ìyá yìí bọ̀ o kí ni achievement nínú movement because I'm still waiting for the achievement of yours ẹ̀yin Dominira ẹ sọ wípé Ìgbòho kò ní achievement kò ní achievement but paper ń gbé newspaper ń gbé lọ́tún lọ́sì wọ́n mọ̀ kò dẹ̀ ní achievement nìyẹn o kò ní achievement nìyẹn o kí tiẹ̀ ní ohun tí ẹ tẹ̀ fẹ́ sọ tó fẹ́ jọ á lójú náà Ìgbòho gbó lọ́wọ́ olóṣèlú fàáyín yẹ́s kí ló tún kù Ìgbòho lọ́wọ́ ṣe Yorùbá náà ṣe wọ́n yẹ́s kí ló tún kù aláìda ènìyàn ní ohun tí Ìgbòho ti lose ẹ gbàdúrà fọlọ́hún kẹ lose ìlàta ẹ̀ wọ́n freeze account ẹni ẹlẹ́ni màá sì play version bàbá mi Saheed Shittu o màá play o ẹ̀yin wánú ẹ̀yin fẹnu wá rọ fẹnu wá jágbàjàgbà tẹ́ ń bẹ́ mẹ́hun tẹ́ ń fẹnu tútùkútù ẹ̀dá gbọ́ pẹ́sùn tẹ́ lọ́nà rẹ̀. ẹ̀yin wà tó kí àwọn yẹn ṣe àwọn yìí ṣe ìdí òkú àwọn ẹ̀rọ máa má ṣe program tí ó máa gbé mi live tí máa gbé mi gbogbo ẹ̀. ìwọ̀n tó bá yẹn mídíà yẹn ṣe rí ìgbà tó bá tó táìmù tí ẹni pé tó tẹ́ bá fẹ́ ṣe program ní online that's why tí ọ̀rọ̀ mi máa yàtọ̀ òun rẹ̀ kí wọ́n sábà bọ̀ gbogbo bí yìí ọ̀rọ̀ tí wọ́n sọ ó nítumọ̀ ohun tí wọ́n sọ Ìgbòho kúkú mọ chairman media ibi déètì mọ̀ náà nìyẹn tí wọ́n ti ẹ̀ ní Ìgbòho ń pè wọ́n kán jáde ni o ọwọ́ yín ló ti bèrè chairman torí pé ta ni chairman media ọwọ́ yín Ìgbòho ti bèrè ní ọjọ́ náà normally ohun tẹ́ ń sọ all right. Emma Batuno, 1345 message. Music volume 890. wọ́n bá ṣí péjì kan fún Yorùbá Nation Movement ó tún máa pay wọn but àwọn Biafra tẹ́ ń sọ yìí àwọn náà ní péjì kéèké kan káàkiri but Samuel Ekpa tó bá ń ṣe program tiẹ̀ àbí Simon ni
tó bá ń ṣe oníkálukú ló ń wò ó tí wọ́n pọ̀ torí wípé àwọn Ìgbò wọ́n ní ọ̀pọ̀ òdodo wọn ò dẹ̀ kí adarí wọn kì í pè lólè ní wọ́n fi dúró tì èló lẹ ti dá gbogbo tẹ́tí pariwo èló lẹ ti dá tẹ́tí pariwo Ìgbòho kó oúnjẹ ní o òmìnira àkáǹtì ní o kìdíkan abáníáṣí gbogbo ẹ̀ náà kò tó wọ 50 million o kò wọ 100 million inú àkáǹtì Ìgbòho ẹ̀yọ̀kan tí wọ́n freeze agbọ́ pé is over 200 million naira nínú just one account ní o tí wọ́n freeze ní o tí wọ́n gbẹ́sẹ̀ lé àwọn federal government ẹ wá ń sọ bullshit ọmọ tí ò rọ́láwí ló máa pe ẹ̀ ní Ọláníyọ̀nù Ìgbòho kì í ṣe ọmọ ajẹpo wa ọbẹ̀ sáyà abẹ́ ìmọ̀ ni ẹ lọ́wọ́ máa ṣàn tó kọ́ sí Ìbàdàn. Ṣé tó bá ti stream yẹn? My one block user status. Tó bá ń gbé ọmọ pa wọ́n sí ni ẹ ti gbọ́ mẹ́wọ̀n Ìgbòho sọ. Mo olórí mídíà yín mi ò mọ olórí mídíà yín Ìgbòho lè láwọn tó ń bá sọ̀rọ̀ tó wà lóyà sí sẹ́rù bí gbé bẹ́ẹ̀ ṣe ní lọ́kàn pé ẹ jáde kíní kan ṣé bẹ́ẹ̀ ni Ìgbòho náà ṣe máa ní lọ́kàn ni tó bá ní káwọn ènìyàn ibùkọ́ táwọn èèyàn bá jáde fún wọ́n nífẹ̀ẹ́ nínà don't ever assume wípé ẹnikẹ́ni tó bá jáde ẹnìkan ló rán wọn síta ẹ lè fi ṣe tí yín kẹ́ fi wé tẹlòmíì ẹ lè fi ṣe tí yín kẹ́ fi wé ti ẹlòmíì please madam please be careful. Ọ̀tún bá ní bàbá mi bàbá mi ọ̀tún bá ní bàbá mi. Ẹ gbọ́ máa gba nọ́mbà wọn nísìn ẹ̀rẹ́ a máa sọ bullshit Ọlọ́run máa dán oníkálukú lẹ́jọ́. K-Flex I download this society Rocco. Bookmark Kenny online. Ọlọ́run máa dán oníkálukú lẹ́jọ́. Ọlọ́run máa bí oníkálukú. IBK online. Ohun tí oníkálukú bá ṣe nínú movement Ọlọ́run máa bí oníkálukú. Ẹ̀sùn ń bọ̀ ó súnmọ́. Hello sir. Inú mi dùn lẹ́ẹ̀kan sí láti gbóhùn yín sir. Ẹ ṣé gidi gan sir. Àdá máa rí pẹ́ lágbára Ọlọ́run. Àmín sir. Àmín sir. +234. Music volume 890. Wọ́n yé dákínì láàmú. Ìgbòho ní Ọlọ́run á máa múnú mi dùn dálẹ́. Ọlọ́run sì múnú mi dùn dálẹ́. 2 minutes to play button. Ọlọ́run mú dùn ní Ọlọ́run mú dùn. Àdúrà tí máa yẹn ṣe fún mi. Ó gbà mo fẹ́ bá gbòòtò ọ̀lẹ́ẹ̀kan ẹni tẹ́ bá ń dáṣẹ́ sí gbòò ẹ kàn sí mi lábẹ́ aṣọ o. Ẹ kàn sí mi ní abẹ́ aṣọ. Mo fẹ́ bá máa yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí because mo love ẹ̀ mo like ẹ̀ gidi gan. Ènìyàn ni àwa dúró tì ènìyàn ni. Ẹ jẹ́ máa gbọ́ fẹ́sàn yẹn ilé ká máa gbọ́ tẹ̀síwájú jàre. Inú mi dùn lẹ́ẹ̀kan sí láti gbóhùn yín sir. Ẹ ṣé gidi gan sir. Àdá máa rí pẹ́ lágbára Ọlọ́run. Àmín sir. Àmín sir. Àmín sir. Inú tí wọn náà dùn pé wọ́n bá Ìgbòho sọ̀rọ̀ ní táìmì yẹn. Mr. Adipo microphone voice message 104. Inú wọn dùn klóònù kọ́ leléyìí o My sister online. klóònù ohun o Ìgbòho ló ń bá sọ̀rọ̀ live and direct ṣe rí ó ní bìkan tí mi ò record ó dàgbé mi record Ìgbòho dídì sọ mẹ́rin ni wípé tó bá fi á kí mi níbẹ̀ ni sọ fún mi màá ní kó wá gbé ẹ ní bọ́dà bọ̀ nítorí tí wọ́n láàfin lọ́ngbà ọ̀hún torí dábàá lọ wọ́n tún ní kinní kan ní gbogbo ìgbà yẹn ṣùgbọ́n lọ́wọ́ yìí èmi rẹ́dì láti rí Ìgbòho ó ti ẹ̀wù mí kí n ti ẹ̀ bá dúró báyìí kí ní bàbá ṣé Ìgbòho ni mo bá dúró yìí kí n bá ya picture kó jẹ́ ṣàrà lójú ọ̀tá ṣàrà lójú abínú ẹni ṣàrà lójú ẹlẹ́gàn kán máa ṣàrà ẹ lọ báyìí kí wá pin. Mr. Akinobi Kalu said Alpha Ilo Adi Alayawa. Kí wá ní ẹ wo gbangba làṣà ń ta ẹ wo gbangba làṣà ń ta. Màá rí Ìgbòho lọ́jọ́ kan ọ̀jẹ̀ kan mo mọ̀ pé Ìgbòho ń bọ̀ nílé Ìgbòho ń bọ̀ Nàìjíríà ọjọ́ kan máa dúró tí máa yẹ lẹ́gbẹ̀ẹ́ bàbá ní olóyè ènìyàn ní tí màá tún dì mọ́ báyìí bàbá mo nífẹ̀ẹ́ yín gan màá tún dì mọ́ gbangba wọ́n ní máa yẹn wọ́n ní wọ́n ń yọkùn wọ́n ní lára dáadáa wọ́n ní wọ́n fine wọ́n ní ìlà tí wọ́n kọ ó tún wá gbé bí tí wọ́n máa tún ní bàbá ẹ̀jọ̀ máa ní bàbá ẹ̀jọ̀ ṣé mo lè fọwọ́ wo ojú yín ṣé mo lè ẹmọ kí mi ò ríran rí ẹ̀jọ̀ sá ṣé mo lè fọwọ́ wo ojú yín kí gan Q-dot ó tún kọrin ó ní Ìgbòho mọ́ mi Ìgbòho ṣàgọ́ mọ́ mi ọmọ níbọn máa jalè máa gbowó ẹ̀wò
òun náà mọ̀ wípé Ìgbòho kì í ṣe ẹni yẹpẹrẹ ẹ̀yin tó yẹ pé kọ́mọ́ ta ni mo lè tọ́ka sínú àwọn olórin náà lẹ́yìn àwọn tó máa ń kì í yẹn Òṣùpá ò kì í rí àbí ṣó kì í rí ṣé Òṣùpá mọ̀ yín rí ni ṣé Pàṣọ bòyá ní ti rí yín Pàṣọ sọ́mọ́ ni àwọn tó kọrí pop yẹn gan wọ́n mọ̀ Ìgbòho kí dot kò ṣe kí ni ẹ wá jókòó sí di ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ṣe tẹ̀síwájú tẹ́ gòkè tẹ́ jẹ́ ènìyàn ẹ ti ń jẹ́ ènìyàn o ẹ sì ní jábọ́ lágbá Ọlọ́run but èyí tí ẹ ra ó lè yìí kò dá àìdá ni wọ́n ń pè kò dá màmá àìdá òun lẹ ra ó lè kò dá kò yẹ kéèyàn máa ṣe bẹ́ẹ̀ fún ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ kò dá ẹ̀dá gbóhùn yìí tán. èmi náà fọ́ sẹ́rìn ni yes ẹ gbọ́ bí ẹ gbọ́. mo ní bàbá pè mí mo ní wàhálà yìí tó ń pariwo pé mi mo gbọ́dọ̀ àwọn ọmọ mi kan àwọn bá mi wà wọlé ti gbà. wọ́n tó sọ fún mi wọ́n tó ní ọ̀rọ̀ fún kọ́kọ́ ní kílámà pé wọ́n ní ó máa lò ní ìsìnkú ní pàtì ẹ̀wọ̀ àdáre kan tó jẹ́ mi jáde kí ọlọ́run yóò bẹ̀rẹ̀ fún wa. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. tọ́kùn máa ń lọ àwọn àníkọ́mẹ̀ntì mo gé Ìgbòho sọ wípé ohun tí wọ́n sọ fún òun ni ó ní ohun tí wọ́n sọ fún òun ni kò jẹ́ kóun pè wá láti ìgbà yẹn àwọn náà fún àwọn dẹ̀ fẹ́nu ara wọn sọ wípé èmi ni mo sọ wípé kó gbé kọ́ Ìgbòho bẹ́ẹ̀ ni torí wọ́n sọ wípé Ìgbòho ń pè àwọn ní ẹgbẹ́ kọ́ máa nìyí ẹgbẹ́ wọ́n sì gbé àyèparọ́ àwọn ni Ìgbòho lè ń sọ ẹnu Ìgbòho lẹ́tí ń gbọ́ ìgéṣẹ́nu tèmi ó gbọ́ fẹ́ sùn ti tán rí ọmọ wọn plẹ̀ fún ilé nìyí ni mímọ́ ọmọ ìpẹ́ fún ilé nìyí ni ṣé aláìda wà ní Ìgbòho l'aspect yẹn ẹ ti treat case federal government ẹ treat ẹtú èmi ò mọ̀ gbàdá tẹ́sí program yìí bọ̀ mo mọ̀ pé of recent ni nígbà tí mo wo program ìyá mi kan lẹ́nu Lady K tí mo gbọ́ ohun tí wọ́n sọ ọkàn mi ń sọ fún mi pé ṣì ní pé bí mo mọ̀ pé kílẹ̀ ní ìkó tó ṣú èmi màá rí ẹ̀rí mo dẹ̀ rí. 2 minutes, 2 minute play button. ìyẹn aláìda ènìyàn yìí ẹ gbọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí jàre. ó máa lò ní ìsìnkú ní pàtì ẹ̀wọ̀ àdáre kan tó jẹ́ mi jáde kí ọlọ́run yóò bẹ̀rẹ̀ fún wa. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. tọ́kùn máa ń àwọn fẹ́ sunkún lórí program yẹn pé bàbá kò sẹ́ni tó wà fún ìfọ́ máa bẹ̀rẹ̀ sábàlá kàtó ní nígbà wọ̀nyẹn àwọn èèyàn wọ́n ní ìfún ni. ipò tó bá tó náà ìfọ́ fẹ́ ṣe láàyè wọ́n máa sọ fún tó ní tó máa kọ́ ọ̀pọ̀ ní tó náà lọ́kìlẹ̀ ní ọjọ́ mọ́ni. àwọn òkè ní ọjọ́ jáde wọ́n mọ̀ dípò ilé tí wọ́n pariwo ọmọ bí wọ́n ṣe sọ́mọ́ ìtẹ̀síwá àwọn èèyàn kọ́kọ́ dídí ẹwọ́ láti táwà kejì ní tó fi yàtọ̀ ní máa wọ́n fi nǹkan àṣírí kò sẹ́ni bọ̀dì tó wà pẹ̀lú pílánì àárín ara wa náà gúrùpù ní láti pílánì. 0 seconds elapsed. Play button. ẹni tí wọ́n bá ti fẹ́ ṣe láti yẹn ẹ mẹ́sàn pé kí wọ́n kọ lẹ́tà. 0 42 play button. Play. ibi tí fẹsẹ̀ ibi tó tán sí nìyẹn ẹ jọ gbogbo tí mo ti wá play látàárọ̀ ẹ gbọ́ gbogbo bẹ̀rẹ̀ láti òkè délẹ̀ ọ̀nà wo ni Ìgbòho fi deserve Ìgbòho lé nìyí. No, I want you to say the truth and madam I don't hate you personally I don't hate you but wait ọ̀nà tí ẹ ń gbé nǹkan gbà it is not polite kò dáa ènìyàn ní ẹ̀jẹ̀ ló ràn ní vein tí náà kò dáa kí lè fẹ́ rí gbàǹdì gbogbo nǹkan tí ẹ̀ra ó lè kí lè fẹ́ rí gbàǹdì ẹ̀ kó sínú tẹ́ fẹ́ rí gbàǹdì ẹ̀ má tàn yín má tanra yín màmá kí ni mo sọ tó má tàn yín ẹ má tanra yín má sọ̀rọ̀ yín di kándù tó ń jó tán kò sí kándù tẹ́ bá ṣáná sí ìmọ́lẹ̀ ní fún ní fẹ́ dà ṣùgbọ́n tó bá padà pẹ́ tó yá kándù máa jó tán ni. mi ò bínú yín o bọ̀tọ̀ ohun tí ẹ ra wọlé lórí ọ̀rọ̀ Ìgbòho ohun tó dùn èmi gidi gan ni torí máa yan ò deserve gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe fún yìí Ìgbòho deserve ẹ̀ ọ́ Ìgbòho deserve ẹ̀ mi ò dẹ̀ mọ̀ kan tí ẹ fẹ́ rí gbà ń di ẹ̀ I don't even know mi ò mọ̀ wọn.
ẹ̀rí wọ́n ti flag wá dànù aláìdá èèyàn ní ẹ̀yin náà lẹ̀ bá like ẹ̀ bá like kò dáa kò dáa sódà báyìí kò dáa. Madam Igboho did not deserve kò deserve gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí bọ̀ ọmọ ẹgbẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọlọ́run mọ̀ kó máa jẹyọ ni kó ba lè jẹ́ ẹ̀kọ́ kí Igboho ba lè mọ àwọn ènìyàn nínú ènìyàn. Mò ń bọ̀ ẹ jẹ́ kí n ẹ̀mọ́ fẹ́ yẹn nǹkan wọ́n bẹ̀ ni mò ń bọ̀. Ẹ ṣeun. Láàárín àwọn èèyàn mi pàtàkì ló fi ohun yìí ránṣẹ́ sí mi. Ẹ jẹ́ kẹ́ gbọ́ ohun tí pàdé mi yẹn sẹ́ndì sí mi. Ènìyàn mi ni ó gbọ́ láìfù mi ni lára àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n dúró tì wá dáadáa táwọn tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ Igboho mo fẹ́ kẹ́ gbọ́ ohun yìí wọ́n gbọ́ láìfù tèmi rí program táwọn ṣe lọ́wọ́lọ́wọ́ because ẹ̀rù máa ń bá àwọn èèyàn mi tí bá ti fẹ́ jáde wípé Táíwò tẹ̀ díẹ̀ but ọ̀rọ̀ yìí kò ṣe rí àfáà mi tẹkàn sí mi lábẹ́ aṣọ kò ní bàjẹ́ fún yín but ọ̀rọ̀ yìí ń dùn mí ni because Igboho deserve gbogbo tí wọ́n ṣe fún Igboho kò deserve ẹ̀yin náà ẹ̀dẹ̀mọ́ much nínú ọ̀rọ̀ yìí ẹgbọ́n ènìyàn mi. Lára àwọn àkàrà tí a jọ ń bẹ́nu ìjàngbara àwọn ènìyàn mi pàtàkì wọ́n sáré fún wọn jẹ́ sí mi lábẹ́ aṣọ ẹja àjọ gbọ́. It's closed. Tàbá ìsáyé ní sókòsí fún wọn báwọn gbogbo nǹkan mo lọ́gbìn ní sọ́sí Facebook ni wọ́n wá rí ìgbà ọ̀rọ̀ tẹ́sán bẹ̀rẹ̀ ọdún tóbi gan-an ìdílọ́gbọ́n tóbi bọ̀ wá ọ̀rọ̀ ní ti kó wá láti ní ju pé kọ́ra máa tẹ́ jẹ́jẹ́ o ẹjọ́ díẹ̀díẹ̀ àwọn sọ̀rọ̀ pé wọ́n kékeré ní òwúrọ̀ àkùntàn ọlọ́run àwọn sì wọ́n wájú tàmà bí iṣẹ́ wà ní tàmà ó ti lè báyìí náà àṣàbẹ̀yẹ tiwa ni àwọn tí wọ́n ti 30 kódà wọ́n ti 40 gan àwọn tó ti 50 láàrin wọn àkùntàn ọlọ́run kí ká máa tẹ́ jẹ́jẹ́ àmàlà kan jẹ́ ẹ̀mọ́ mánìjẹ́ ọdún mẹ́rin understand olùdó ọ̀rọ̀ ń sọ bọ̀ ṣé kò sẹ́rọ̀ wà láàrin ti di pé wọ́n dé pa ní ara yín ó ti ọlọ́run dákùntàn ọlọ́run wa pẹ̀lú ọlọ́run ìbára ṣe ọlọ́run wa lọ́wọ́ ẹ̀dàkùn díẹ̀díẹ̀. Lára àwọn ènìyàn mi nìyẹn wọ́n mọ̀ ọ́n sọ wọ́n lè dánwò but èmi ò bẹ̀rù ṣé bí ta bá sọ wípé à ń bẹ̀rù lágbájá à ń bẹ̀rù tàmẹ̀dù lórí kọ́ má bàa ṣì nǹkan fún wa lórí nǹkan tí a mọ̀ wípé irọ́ ni tá a mọ̀ wípé kò dé yẹ kí ìkókó kó máa lọ bẹ́ẹ̀ bọ̀dá mi kí nǹkan kó tó bàjẹ́ jìnnà ó máa pẹ́ mo bá ẹjẹ́ ń dánwò yẹn padà fún ẹnìyẹn ẹjẹ́ ń pè wọ́n ní WhatsApp call ẹjẹ́ ń pè wọ́n ní WhatsApp call ẹjẹ́ ń pè wọ́n WhatsApp call. Bluetooth mode. ẹjẹ́ ń pè ènìyàn mi ní WhatsApp call. Let me call the person. Mo ti ń pè wọ́n báyìí o mo ń bọ̀. Bluetooth mode. Mo ti ń pè wọ́n báyìí. Mo ti ń pè wọ́n báyìí. Ẹ̀rọ àgbẹ̀wọ̀n sí níbi tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wà. Message text box. Wọ́n sì ń bẹ̀. Ṣé rí ta bá sọ wípé a máa bẹ̀rù lórí nǹkan kan ń bọ̀ ọjọ́ kí n ok wọ́n ti come online ọjọ́ kí n pè wọ́n padà ọjọ́ kí n pè wọ́n wọ́n ti ń tún wọn pè. Ẹ bá share tó
ẹ ṣe ètò ẹ show support yín o ẹ show support mo ti ń pè wọ́n padà tí wọ́n bá ti gbé àwa máa continue ni bóyá ẹ̀rù ń bà wọ́n ni bóyá ẹ̀rù ń bà wọ́n ẹ kálẹ́ Bluetooth mode. gbangba làṣà ń talẹ̀ wà ẹwà live ṣẹwà Bluetooth mode. ẹwà live lórí ìkànnì mi báyìí báyìí. Mo rí voice note mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí connect ní mọ́ bluetooth. Bluetooth mode. Share. Ẹ má bẹ̀rù o ẹ̀yin tèmi mọ̀ ń bọ̀ ó yá ẹ bá káwọn aráalé. Mo kí gbogbo ẹ̀yin àmọ́. ẹdú náà wọ́n ti fọwọ́ ba fóònù wọ́n ti fọwọ́ ba Bluetooth mode. bọ̀ ẹ jẹ́ n tún yín gbé ọ̀yà. And to end encrypt voice call with Mr. Igboho. Access of 100. Ẹ káalẹ́ o, ẹ̀yin dáàdì wa àti mọ́nù wa ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa, mo kí wa pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. I like auto dual call. 457 Àjọpọ̀ messages. ọ̀rọ̀ Plus ilẹ̀ 234 Yorùbá, 812 450. Ọlọ́run Ninu Grebo. I do not know if they actually meant to call you or the people rascals. Accessibility volume 90. 100. A rí ohun tí ẹ bẹ̀rẹ̀ lọ́jọ́ sí wa ẹ ṣe gidi gan. Ẹ jọ nínú ìbéèrè kan lọ́rọ̀ kan mi fẹ́ kẹ́ bo ọlọ́run mọ́ láàrin ìṣẹ́jú kan because a ti fẹ́ round up kí lẹ lè sọ nípa olóyè ẹ má parọ́ o. 2145. kí lẹ lè sọ nípa olóyè. Ẹ̀rí tó bá jẹ́ pé ti bàbá wa Sunday Igboho ni. Ṣẹ̀rí aláwọ̀kọ́ ìkọ́ tí màá sọ ni pé gbogbo àwọn tí wọ́n pín movement Yorùbá Nation káwọn kan láwọn tẹ̀lé màmá onítìrí àwọn kan ní ti Sunday làwọn. irọ́ church oníkálukú ní ọgbà ìfọ́lẹ̀. Red circle PC display. Green air white green Ìwẹ̀ line. ní Notifications. sòrò Miriam stop dragging face oníkálukú look in the palace bowl. ló ní right àti choice ẹ̀ but aláwọ̀kọ́ náà ti Sunday Igboho ọmọ Olúgbòho ni so ọmọ Ṣakídẹ̀ lèmi àtìgbà tí mo dẹ̀ ti gbójú tí mo ti máa ń gbọ́ orúkọ ti Sunday Igboho ní gbogbo bíbí tí àdúgbò tí mi gbé dàgbà o kì í ṣèyàn burúkú èèyàn dáadáa la mọ̀ wọ́n sí so ẹlẹ́ẹ̀kejì ẹni pé láàrin àwọn adájí àkàndá a rí àwọn tó jẹ́ wípé ó ti fẹ́ bọ́ fún wọn ní skul tí wọn ò rówó skul san tí wọ́n dẹ̀ ti ṣe wàhálà tí wọn ò rí ìgbà tí Ọlọ́run ní kí wọ́n déwájú ti Sunday Igboho gbogbo tó ń lè pátá ló ṣe fún wọn. irọ́ wọn ní ọjọ́ ta sọ ọ̀rọ̀ yìí wọ́n ní bọ́lá ń pa ọ wọ́n ní kò rí bẹ́ẹ̀ o. Kódà mo ní àwọn tó tún lè testify tó jẹ́ student àwọn tó bá mọ ìfẹ́ dárúkọ ni ẹ má dárúkọ ẹbí tí mo lè dárúkọ ni ẹ má dárúkọ. tó ń bá fẹ́ ṣe ní program ní school wọn wọ́n fẹ́ ṣe ní program bóyá bí wọ́n fẹ́ ṣe St. Fort wọ́n fẹ́ ṣe bí àwọn program tó cost a large amount of money. Wọ́n máa ń kóra wọn lọ in group tó máa wọ mọ́tò lọ sí ilé Chief Sunday Igboho nìbàdàn. ẹjọ ṣàlẹmọ òwúrẹ sí o tó máa bá wọn síbẹ̀ Chief Sunday ṣàlẹmọ ìlú tó wà. ìlú Ìbàdàn náà wà. ìlú Ìbàdàn òkè ó yá wọn wà pẹ̀lú yín. so láì mọye àti bẹ́ẹ̀ lọ so even ibi tí ó tún lè dé mo ní àwọn àkàndá kan tó jẹ́ àkàndá láti ìlú Ògùn state wọ́n fèsì problem kan lórí pé wọ́n ra ilẹ̀ so àwọn ènìyàn wá fẹ́ gbá wọn torí pé wọ́n jẹ́ àkàndá ènìyàn wá ń tà láti wá nọ́mbà Chief Sunday Igboho káàkiri wípé tóun bá kọ orúkọ wọ pé Chief Sunday Igboho ló lẹ̀ ń mọ̀ kí wọn ò lè gbà mọ́ òun lọ́wọ́ ẹgbẹ́ ti báyẹn so wá lóun fẹ́ gba látọ̀dọ̀ Chief Sunday Igboho pé kí wọ́n fún òun láàyè kó wọn kọ orúkọ yẹn sórí ilẹ̀ òun ìgbà tó dẹ̀ padà rí nọ́mbà bàbá tó pe bàbá
so bàbá dẹ̀ grant ẹ̀ pé kó kọ orúkọ àwọn sí pé kò sí bẹ́ẹ̀ mọ́dé máa ṣe lórí ilẹ̀ and to God be the glory láti ìgbà yẹn mi ò rò pé ọkọ̀ ṣẹlẹ̀ lórí ilẹ̀ rẹ̀ mọ́dé ní bẹ́ẹ̀ gan ni wọ́n jẹ́ jí kọ́lé síbẹ̀ gan. kí tó jáde wá kí tó jáde wá ṣe ètò kí tó jáde wá ṣe ètò ǹjẹ́ ṣé mo ti pè yín àbí ọjọ́ òde lè máa tẹ̀sí sọ̀rọ̀ kẹ́yìn náà. a ti sọ̀rọ̀ tipẹ́ gan láìfù wọn tí mo gbọ́ tí wọ́n ń sọ rẹ̀ mọ́ ó pé bàbá yìí kó bá mi tẹ̀ jẹ́jẹ́ o lọ́rọ̀ ọmọ yé kéré ni so pé ọ̀dọ́ ni wá so mi gbọ́ bá ti sọ̀rọ̀ tipẹ́ o but program tí mo gbọ́ ló jẹ́ kí n mẹ́sàgì wọn. ẹ ṣeun gan bó ṣe jẹ́ lọ́rọ̀ àṣọ tì í ẹgbẹ́ bẹ́ẹ̀ gbogbo apátápátá ṣẹ́rí èmi máa jẹ́ kó yé wa ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe èmi máa ń tẹnumọ́ Yorùbá ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe wọ́n bá ń gbé igbó dídí fún wa ẹ jẹ́ ká mọ̀ pé igbó leléyìí ọ̀nà leléyìí a ti gbọ́n ládùúrò ìyà tó ń jẹ wá ní Nàìjíríà yìí kò yẹ káwa Yorùbá ká tún máa tẹ̀lé àti ká máa sán igbó dídí kò yẹ ká máa sán igbó dídí nígbà bá dìdí. interim ló kù wá kù báyìí o interim ló lè ṣe o. kí lẹ sọ. interim ló lè ṣe o interim ló kù wá kù báyìí o lẹ́yìn tá a ti lọ occupation tán. interim wèrè wo náà ṣe. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. ṣé ní pátápáníkà àwọn èèyàn kan ní gbọ́ ni èmi ní àwọn ọ̀rọ̀ kan tẹ́mi máa ń sọ lórí tó bá pẹ́ ti struggle táwọn eléyẹn bá ní èmi ní àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ tó lè yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. aláwọ̀kọ́ ni pé tó bá ní wọ́n declaration sí a single person ló máa ń declare sí a single person ọkàn máa lóun lọ sí UN òun lọ sí UN nìkan òun lọ báwọn kan ṣe meeting òun ti declare Yorùbá nation kò sí mídà kankan tó gbé is it possible? That's number one. Number two is that wọ́n ní wọ́n lọ reclaim. bọ́dá ẹ̀gbọ́n mi àgbàlagbà. mo náà kò ní reclaim o ó gbá kàwé mọ́. hello ṣé máa fún wa ní time nínú táìmù yẹn ká yọ ọjọ́ kan sílẹ̀ ká lè wá ṣe ètò ká gbé wa gẹ́gẹ́ bí àlejò. kò sí wàhálà. ṣé ṣe pé bá yín náà ẹ máa bẹ àwọn àti wọ́n ti threaten àwa o wọ́n threaten wa gan o àti recording yẹn wà ńlẹ̀ o. tó bá ti jẹ́ pé ká sọ̀rọ̀ ọ̀rọ̀ lórí Yorùbá land ni kò sí wàhálà. so èmi máa sọ fọ́lọ́run tọ́lọ́run bá ti bá mi fẹ́ kí lẹ sọ. mo fẹ́ ròyìn mo fẹ́ bẹ̀ yín ni ẹ má bẹ̀rù lórí nǹkan tí ẹ bá gbé lọ́wọ́ bẹ́ẹ̀ bá máa kú sí di òdòdó ẹjọ́ ó kú bẹ́ẹ̀ èmi ò fucking care nípa anybody mọ́mọ́ tó tún mi ti rí mélòó ni mo sọ gbogbo yín ǹjẹ́ tí mo sọ ọkọ fún yín èyí tẹ̀ ń sọ lẹ́nu sí láìpẹ́ yìí lọ mi sọ fẹ́ anybody mọ́mọ́ tó tún mi ti rí. a ti sọ̀rọ̀ wọn sì lábẹ́ láti bí 2 weeks ago láti sọ̀rọ̀ láti bí 2 weeks ago after presidential election. Yeah. ń bọ̀ jà mí. The speech. ẹ má bínú ẹ̀yin èèyàn mi ẹ bá a ṣe o. WA Business 161 messages from 12 chats. bọ̀ ẹ jẹ́ kí n fèsì sí ọ̀rọ̀ wọn gbà. Yáàfà ọwọ́ mi ṣe mistakenly hand mi mọ́ kí mo ti pa talkback lẹ́ẹ̀kan bí mo ṣe gbọ́ sí screen yẹn báyìí ó kàn hand ẹ má worry next a máa pè yín wá gẹ́gẹ́ bí àlejò kí wá ṣe analysis. ẹ̀yin tèmi lórí ìmọ́lẹ̀ Yorùbá bọ́wọ́ ṣe jẹ́ nìyẹn o ẹ dẹ̀ pín ètò yìí ẹ jẹ́ dọ́dọ̀ wọn ṣé wá rí ẹ̀ tẹ̀lé ṣe fún èmi lélẹ́yìí because èmi ò kí ń wọ̀ wọ́n mọ́ tó bá tún ti jáde tó ń tún jáde tí wọ́n tún sọ anything ẹ̀yin ẹ̀ rìkọ́dì ẹ̀ send ẹ̀ sí mi nọ́mbà mi +234 ẹ jẹ́ kí n type ẹ̀ jáde. WA Business 162 messages from 12 chats. ẹ jẹ́ kí n type nọ́mbà mi jáde. wọ́n kúkú ti flag wa àwọn ọ̀rẹ́ fọ́ ẹ bá follow page wa. wọ́n bọ̀ ẹ jẹ́ n fi nọ́mbà wa síta
ẹ já wò bóyá a lè ráwọn èèyàn níwọ̀nba. Nọ́mbà ni ẹ lójú screen tá a fi Thomas Taiwo tá a fi gbé wọlé yẹn. Nọ́mbà lélẹ̀ nọ́mbà ni ẹ Queen Ọmọlára tí n bá gẹ̀ẹ́tò orúkọ yẹn dáadáa ẹ má bínú ẹ jẹ́ máa wọ̀ bí mo lè máa rí yín kí díẹ̀díẹ̀. Ìyá mi Grace Olùṣòótọ́ yes ẹ ṣe gan nọ́mbà mi ni màámi ti kọ yẹn thank you very much ìyá mi Grace Olùṣòótọ́ nọ́mbà mi náà ti kọ yẹn God bless you ma God bless you. Thank you very much. Ìwọ̀nba àwọn ta lè rí nìyẹn because comment yẹn ó ti lọ gidi gan. Ẹ ṣé o ẹ bá share program mi tí a bá ti end broadcast yìí tó bá tún fẹ́ bú wa kó máa bọ̀ lẹ́ẹ̀kan sí à ń bẹ́ ń lé à ń ṣe kí ni à ń bẹ́ ń lẹ̀ bíbá màmá Onítìrí ẹ lọ ṣọ́ra yín gidi gan èmi ń kìlọ̀ fún yín àwọn oníkẹ́ má ṣe ti yín Professor Banji Akintoye bàbá a nífẹ̀ẹ́ yín please ẹ jọ nítorí Ọlọ́run ẹ má fún anybody lésì mọ́ bàbá ohun tí ẹ bá gbé lọ́wọ́ ni kẹ́ tẹ̀síwájú lórí ẹ̀ ẹ má fún anybody lésì mọ́ ìyá Onítìrí ẹ̀yin náà ẹ má fún anybody lésì mọ́ ṣe mọ̀ pé ẹ̀yin lẹ́kọ̀ọ́ máa ń dálẹ̀ nígbà tí ẹ dénú nǹkan tí ẹ bá àwọn adarí ń bẹ̀ tẹ́ ẹ rẹ̀ dé iṣẹ́ ní ẹ̀yin tẹ́yìn fọ́lọ̀ wọn azin ní o ẹ má wọlé ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ọ̀rọ̀ Ìgbòho lára mú sọ lé ní látẹ̀mí lọ ẹ má gbọ́ bóyá màá tẹ̀ wá jókòó ti ọ̀rọ̀ òmìnira àti bàbá Akíntóyè àti Ìgbòho lọ́tẹ̀ yìí báyìí ni bóyá ohun tí mo sẹ̀ máa jókòó tì lọ́wọ́ báyìí ni ohun tá a máa mú gbọ́ sí inú ṣe wọ́n láwọn ò ní gbọ́ ni àwa gan ò ní gbà tó má ṣe láwọn ò ní gbọ́ àwa fúnra wa gan à ní gbà ẹ̀yin náà ẹ má kọ̀ láti má ṣí ẹ̀ ẹ̀yin náà ẹ bá ṣí ẹ̀ ẹ dá síta ẹ ṣeun gan ibi làwọn máa end broadcast sí ẹ jẹ́ ń wọ́rin Ìgbòho náà pé ẹ jẹ́ ń wá lára àwọn ohun tí mo ṣe fún bàbá yẹn gbà yẹn jàre mo ṣe fún Ìgbòho ẹ̀yin tó bá fẹ́ ṣe orin tó yẹn pé ti birthday ẹ já mọ́ àwọn tó máa ṣe orin fún yín wà ńlẹ̀ o èmi ń sin takasúfèé òun lèmi ń kọ hip hop ló ń jẹ́ bẹ́ẹ̀ hip hop òun lèmi ń kọ aláìpẹ́ láì jìnnà a máa ṣe launching a nílò support ní ẹjọ́ a fẹ́ ṣe launching a fẹ́ jẹ́ kó tó bá yẹ di June 30 a fẹ́ ṣe ní 3-in-1 ìkan tó ń bọ̀ lọ́nà àti launching àti ọjọ́ ìbí gangan 3-in-1 òun la fẹ́ ṣe ẹ má fọ o ẹ fi wọ́n lẹ̀ o àwọn ti ṣe tiwọn ń bọ̀ mo fẹ́ wọ́ orin olóyè ni ò jẹ́ wá orin kan tí mo kàn kọ fún wọn ẹ já show love fún Ìgbòho lálẹ́ yìí o ẹ já show love fọ́mọ Adéyẹmọ lálẹ́ yìí bẹ́ẹ̀ ẹ já show love ń bọ̀ lára àwọn ohun tí mo kọ́ ń gbà lélẹ̀ ìjà rẹ̀ ń bọ̀ olórin kan tí mo kọ tí mo fi gba Ìgbòho onímọ̀ràn nínú ohun tí mo kọ fún wọn gbà yẹn mo fẹ́ play aspect yẹn ni mo fẹ́ play ẹ wá sí bọ́ọ̀sì wá kí wá bú wa o àwọn Nàìjíríà náà bàtẹ́ máa ń lò náà ẹ tún tó wá o àga padà fún yín ni ẹ̀yin náà rántí pé gbà ẹ bá yín wọn láàbọ̀ ẹ mọ̀ mí orin yìí ni ẹjá lórin yìí àgbọ̀ orin yìí orin tí màá play mi lálẹ́ yóò pọ̀ o. Bluetooth mode. ìdàkọ̀ gbọ́ni eléyìí ni mo fi gba bàbá mọ̀ràn gbà yẹn. Ìjọba máa ga ní ilé ayé, ẹsẹ̀ rẹ̀ ní láti tí rí ọmọdé yẹn mọ́. Ayé ń fẹ́, ó kọ́kọ́ lànà kọjá ìlú. Má ṣe bẹ̀rù, má ṣe fìyà rárá. Gbogbo Yorùbá nation.
nation bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀. Ṣẹ̀rí pé prophet ni mí, orin 2021 ni mo ti ṣe. Bẹ́ẹ̀ ni gbogbo Yorùbá nation ṣe ń bẹ lẹ́yìn Ìgbòho. Báwọn kan bá ya lọ, ṣe mọ̀ pé òmìnira làwọn. But àwa original Yorùbá nation. Torí Ìgbòho náà ní Yorùbá nation. 2,347,060,800 music volume 90. Ìgbòho á ní Yorùbá nation not going back. Ṣé ní máa yẹn 4 million ní last week? Kàbá ní Ìgbòho kàwé, ẹ̀yin fúnra yín lẹ̀ kàwé o. Ó bí Ìgbòho ṣe bá Samuel Ekpa àbí Samuel Ekpa rẹ̀ bó ṣe bá tí èbó yẹn tó bàbá mi kò ní bàjẹ́ fún ẹ. Ọmọ Aládìkún, ọmọ Ládéládé, Aláàfin Ọ̀ládé, ṣẹ́rí wọ́n máa ń kí oríkì kan, wọ́n máa ń ní ọba kan ló kó àwọn kinní kan tó lọ kó. Ṣẹ́rí tẹ bá ti ń kí oríkì ẹ̀yin ara àbí ẹ má máa kí oríkì mọ́ òwe. Ṣẹ́rí àtìlẹ́gùn lẹ́tì mọ́ pé ọ̀dàlẹ̀ ni wọ́n. Ẹ̀yin náà gbọ́, màá pè orin yẹn, ẹ máa gbọ́. Àwọn kan wọ́n ní ọba kinní kan ló kó Ọ̀yọ́ kinní kan ló kó lọ sí Ọ̀yọ́ ọ̀gbẹ̀yìn. Ẹ bá ní káwọn náà máa dàlẹ̀. 2,347,060,800. Sunday àyípadà ìtìmọ̀ àmàríra láyọ̀ kò ní ṣe ẹ́nìbí tó ayẹ àmúbẹ́. MP ti kú. Bluetooth mode. Ní àgbà bíkà mi nígbà wọ́n bọ̀ ń bọ̀. Àgbọ̀ orin yìí tó bá yẹ pé orin yìí nìkan náà ni àgbọ̀ ká tó kúrò. Bluetooth mode. Igboho mọ̀ ń bọ̀. Igboho mọ̀ rẹ̀. Emir the Tudo, 1,346 messages. Mr. K. Sam, please help me to read this message someone unknown sent to my inbox. Music volume 85, 90. Mọ̀ ń bọ̀ lẹ́yìn ṣíṣe káàkiri jẹ́ ní kan máa bá yẹn rídìí káàkiri. 2,347,060,875 online. Mọ̀ ń bọ̀ jáde ẹ̀yin tèmi tí. Your Nation Mega Rally, 203 message, +234, 802-057-7133. Microphone voice message, $2,200. Mọ̀ ń bọ̀ apẹ́gan lé ní o. Ó gba bẹ́ẹ̀ ni. Tó máa ló gba bẹ́ẹ̀ náà ni. Mọ̀ ń bọ̀ jáde. Jẹ́ ohun tí mo lè ṣe. Ń bọ̀ o. Àgbọ̀rin yẹn. Kò sí ní tó máa dé orin yẹn lọ́wọ́ àgbọ̀ bẹ́ẹ̀. Ọ̀fọ̀ Ìgbòho kí la pè ó yá jàgbọ̀. Ọmọdébìnrin àti ọmọdébìnrin arúgbó tòmí jọ ń pariwo ajẹ́mọ̀ ìwọ ṣáni àkùdá Elédùmarè ẹni òrìṣà dáṣá ní Ìgbòho kíkínú bínú kọ́ máa bínú kí pẹ̀gbọ́n ọmọ ní ẹ̀pẹ̀gbọ́n. Kò sí ohun tó máa fi ẹ́ ṣe Adéyẹmọ. Sọ́hun tó máa fi ẹ́ ṣe Adéyẹmọ. Orí agbèrè jáde Sunday. Àníwò lílà náà, àwa ti sọ́gbọ̀n ẹgbẹ́ orí ògbé jáde. A mọ̀ pé wọ́n ti padà dìtẹ̀. Ẹ ṣe ọ̀tẹ̀, àwa ti mọ̀ràn Yorùbá. Bá aṣọ lọ́mù gbogbo ṣó lọ́mù. Low battery. Please charge. Mi nígbà fún ẹ. Lágbọ́n ni ìtọ́jà rẹ̀. Ẹ̀dá jáde Sunday Yorùbá nation ó máa ṣojú rẹ̀. Àfẹ́ láyé wà fọwọ́ parí o, wà tó ìdíje. Desktop button to activate. Press space bar. Tab. Desktop. Folder tab. Start button to tab. Search the web button. WA Business 166 messages from 12 chats. Press space bar. Ẹ̀dá tó bá máa kà ní ilé ayé, ẹsẹ̀ rẹ̀ ní láti tún rí ọmọdé ẹ̀ mọ́. Bí wúrà kó tó dùn káyé ń fẹ́, ó kọ́kọ́ lànà kọjá Ìgbòho. Má ṣe bẹ̀rù, má ṣe fìyà rárá, gbogbo Yorùbá nation bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀. Sunday
àyípadà ìjìnlẹ̀ ṣe níbi tó ayẹ àwùjọ orí tó bá gbé jáde àjàfẹ́ ọmọ ọdún ṣáàmùmá o lórí tó tó mẹ́kúnnù agbé jáde sí ìdè bàbá ọ̀rọ̀ rẹ̀ náà sọ ọmọ adéyẹmọ ìdúró ọmọdébìnrin àti ọmọdébìnrin àwọn mi tó ń pariwo ẹgbẹ́ náà ìwọ̀nsá ni àkùdá ilé ìdùnnà ẹni oríṣà dáṣà ní Ìgbòho kíkínú bínú kọ́ máa bínú kí pẹ̀gbọ́n mọ́ ní àpẹ̀gbọ́n o fọ́n kọ́nà fi ẹ̀ṣẹ̀ àdé ẹ̀mú orí agbẹ̀jáde Sunday ẹ̀dá sí ẹ̀jáde Sunday Yorùbá nation ó máa ṣojú rẹ̀ àfẹ́ láyé wà fọwọ́ parí o wà tó ìdíjọ́dé. báwo mọ̀ bọ̀ kì í tán mọ̀ bọ̀ àṣẹrí àti parí ètò àdúrà lẹ́yìn ni. Deselected. Resend RGB H04 E trim 1635856727068 E trim 1. ń bọ̀ àjò ń bọ̀ mo tún fẹ́ wọ orin kan ní orin yẹn ọjọ́ bẹ́ẹ̀dì wọn ni wọ́n kọ orin yẹn ó tún hit ẹjẹ́ ń wọ orin yẹn náà jáde. Facebook Omo Abasan Chop is ń bọ̀ ẹ fi wọ́n lẹ̀ ń bọ̀ àwọn ọlọ́tẹ̀ yẹn wọ́n á mọ̀ a fẹ́ jó ni o ijó la fẹ́ jó ijó kẹ̀kẹ́ ijó kẹ̀kẹ́ ijó bẹ́ẹ̀. ń bọ̀ ẹja gbọ́ lè náà ọ̀rọ̀ tá a sọ lé ní ìbí àrà ló ṣe sán ó sọ pàrọ̀ ọ̀rọ̀ tó sán pàrọ̀ tó bá ń gbọ́ ó sán pàrọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní ìlú ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sán bí àrà ni tó ń bá dẹ̀ jáwọ́ ó sì máa padà yìí bí ìbọn táyì pòpòpòpòpò ó máa yìn pòpòpòpòpò mo rẹ́dì fún wọn ọ̀yá. ọ̀rọ̀ tí fẹ́ san asán bí ara nítorí Ìgbòho ṣàní kámẹ́rà gbé akọni ọmọ ìṣàkóso àràbòkú mọ́ ojú ti rògbò wọn kàkà kọ́mọ lórí jì sí kòtò mọ̀nàmọ́ná àtọ̀nà araba ní bàbá ẹ̀rí abárábà sáyìn bàbá ògìlérí ọkọ wọn gbá ìjọ wọn náà ń gòkè ṣọ̀tà òkè òjẹ́ òkè òmù òkè ẹ̀yọ́ ẹ̀yìn ògìlérí ọkọ wọn. Sunday go shout I celebrate you as living legend. Àgàgà mi I no fit pretend. Gbogbo ọmọ adúláwọ̀ pọ̀ ló dúdú nínú. Gbogbo akọ́lá dúdú nínú àwa kan afunfun inú bí nǹkan míì ni. Àwa funfun nínú torí ẹ̀ la ṣe fẹ̀mí ìmoore hàn. To our Savior ilẹ̀ Yorùbá pátápátá. Ó jí wa dìde. Today is a day. But how to wá mi lónìí Ìgbòho lónìí. Deselect play button. Deselected special birthday track for Chief Son play button. Májàsọ́lá ṣe nǹkan ẹni òdùn mọ́ kó forí sọlẹ̀ Májàsọ́lá ṣe nǹkan. Gbogbo ayé ló máa ṣe omi ìmọ̀ balẹ̀ omi anípa oṣù balẹ̀ tààràsà. Ṣékù ni ó wọ ẹ̀kọ́ fún àwọn tó kò pé Májàsọ́lá lè kàn lọ́dún. Ànágbá ń kọ́rọ̀ fún rẹ̀ o kákan ó sọ bá bo.
ìyàwó àgbẹ̀ sáré lọ sọ fágbẹ̀ lánàá gbádìsá lẹ́kàn lọ́dún. Igboho bàbá Dámilọ́lá o bàbá Bísọ́lá ló lẹ́kàn lọ́dún. Ẹkùn ọkọ̀ Fúlàní ló lẹ́kàn lọ́dún wa kì í délé. Ẹkùn ọkọ̀ kí la máa pè yín báyìí ná? Ẹkùn ọkọ̀ èpè. Ẹ dákun ẹ jẹ́ kí mọ́jà sọ́lá kí gbogbo ayé máa ń pe irun mọ́lẹ̀ lọ́dẹ o. Àlùjọ̀nú èèyàn tẹ́lẹ̀ dùn mọ́rẹ̀ dá wa sáyé. Bọ́ọ̀lù ti fẹ́ kí mọ́jà sọ́lá jẹ́ ń gbọ́ náà. Àdìsá mọ́jà sọ́lá akínsàpọ̀yálé kò rẹ́ni mẹ́jà owó gírí kọ̀ràn ó fògiri mọ́ra Àdìsá ọ̀gàn lóore lẹ́ànà rẹ̀ dáná sunlé ó dáná sunlé tán ó tún lọ rẹ̀ dúró nílòrò pẹ̀lú ẹ̀tù ọ̀tá àtìbọn báni ó bá bẹ̀rẹ̀ lójú kó yọjú kó wá gbọ́ta sára ọkùnrin bí òkìtì ọ̀gán yágbóyájú bí ọ̀sùn Òṣogbo òkè kára kẹ́kọ̀ọ́ oró ìsòníyàn ní jìnnìjìnnì àtúwọ̀ká níbi tí wọ́n gbé dáná rán kíkan lu kan òkùnmọ̀ lọ́rùn ọ̀dọ́mọgẹrẹ wọ́dún ọlọ́ọ̀tẹ̀ ọmọ ọ̀sán méje ọ̀sán kọ́kọ́ ló fi ń jagun ajímọ́gbọ́ ọ̀fà nìkejì Àdìsá ìwọ ni lọ́sọ̀mọ́dì gbàgbọ́n lọ́wọ́ òjò ọ̀tàfàgbàyì àríwọ̀n mọ́sà abáwọn rọ̀mọ́ jẹ́ẹ̀bi ó tó bàbá nílé ó tó bàbá lójú ogun Àdìsá. Ó yá ẹ bá ń ka Àdìsá o. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Ẹ bá ń ka Àdìsá o. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Igboho bàbá Dámilọ́lá. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Bàbá Bísọ́lá o. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Akọni Oòduà. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Ẹkùn ọkọ̀ Fúlàní o. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Ẹ dákun ẹ bá ń ka Àdìsá o. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Ẹ bá ń ka Àdìsá o. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Ó lé kan lọ́dún o. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Ọmọ adé ẹ mọ. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Ọkọ̀ rọ́pò o. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Ọkọ̀ tó yọ̀ sí o. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Bàbá Yọ̀mídé. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Ẹ bá ń ka Àdìsá o. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Ayé ẹ bá ń ka Àdìsá o. Musa ẹni láǹdé gẹ́gẹ́. Àdìsá dé. Mọ́jà sọ́lá mo fẹ́rẹ̀ lé bàbá rẹ̀ ọmọ aládé kú. Ọmọ ládé ládé ládé. Aláàfin aládé ṣe bá ní aládé kú lágbàgbàdá mi nílé bàbá tó bí ọlọ́mọ. Wọ́n kí ọdún lé. Mọ́jà sọ́lá máa ń wọ ẹnu ní irúnmọlẹ̀ láti lérí di ìgara lùjọ́ ló bẹ̀rù tí gbogbo Fúlàní sá fún. Ìkísí rẹ̀ ló pa wọ́n pa òun ọ̀dọ̀ rẹ̀. Àpòsí ọmọ adé ẹ̀mọ ni wọ́n fẹ́ ṣe lọ́bàdọ́mọ ìyá bàbá dodo. Abẹ́rẹ́ rẹ̀ ó lọ kọ́nà òkú ó tó ní ìwọ̀n ojú bàbá wọn lọ. Wọ́n kàn ń bọ̀ yájà nìkan ń ló ní iṣẹ́. Irúnmọlẹ̀ máa ń wọ ẹnu mi wọ́n lè lé bàbá tó jẹ́ ọlọ́mọ. Aládìsá ju bàbá wọn lọ o. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Ibú owó. Bàbá Dámilọ́lá o. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Mọ́jà sọ́lá. Ó ju bàbá wọn lọ o. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Ṣé kò wá ju bàbá yín lọ ni? Ẹ̀gàn kan. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Ibú owó. Bàbá Dámilọ́lá o. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Akọni Oòduà fún gbogbo Yorùbá o. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Ibú owó o. Bàbá Dámilọ́lá o. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Ẹni àgbẹ̀tẹ̀gbèrò ká sọwọ́ rẹ̀ délẹ̀. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Ibú owó o. Bàbá Dámilọ́lá o. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Mọ́jà sọ́lá. Ìpele ló pele o. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Ibú owó o. Bàbá Dámilọ́lá o. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Ẹkùn ọkọ̀ Fúlàní pátá o. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Ibú owó o. Bàbá Dámilọ́lá o. Ọ̀rọ̀ ẹ̀gàn kan. Ọ̀rọ̀ yìí tí wá kànjọ́ inú ó ti wá kànjọ́ èrè ọ̀rọ̀ ẹ̀gàn kan rárá.
ọdún bàbá wọn lọ àlùjọ̀nù bẹ̀rù tí gbogbo ayé wò di ìkàrà afọ́gùnkò tí kò di ìkàrà ọmọ Adéyẹmọ máa ń wá o. Ìṣùgbà kúrẹ́ ní ọjà bẹ́ẹ̀ni tó kúyọ́ tó tọmọ láyé. Mọ́jà ń sọ láyé lùbọ́ ńlá fún ní ọjà mẹ́mọ̀lá yìí. Bí ìgbòlú kí ni ọjà máa ń jádò ó tọ́ láyé mọ́ lómi ká mi. Abínú ẹni ọjà mẹ́yàn rẹ̀. Omi ọ̀sà ọjà tètè mọ̀ fóhun tó pọ̀ ju tòun lọ lómi òkun tó rúkun láàpọ̀ kan. Ọmọ àlèyàn ọjà tètè mọ̀ pẹ́ni tó gbádùn ju tàwọn lọ́lọ́mọ kan níbi tó ní. Orí ọmọ kan Yorùbá o. Low battery, please charge. Sami Japan ló ní wákì ọ̀dẹ́lẹ̀. Sami Japan ọmọ ìgbà Malaysia bí ọmọ agbègbè àkàrà ló fowó dúró ọ̀sán ló ní wá bọ̀ òṣèré ọ̀dọ́. Wọ́n kí ọ̀dẹ́lẹ̀ ara rẹ̀ ó sì lé wọn gé. Lọ́yà sọ́lá ìwọ ni mo ń gẹ́sí. Yóò padà rí bí yóò ṣe ń fẹ́ o, yóò padà rí bí yóò ṣe ń fẹ́. Yóò padà rí bí yóò ṣe ń fẹ́. Low battery, please charge. Èyí òwú kan wí, èyí òwú kan wí, yóò padà rí bí yóò ṣe ń fẹ́. Yóò padà rí bí ó ṣe ń fẹ́. Yóò padà rí bí ó ṣe ń fẹ́. Èyí òwú kan wí, èyí òwú kan wí, yóò padà rí bí ó ṣe ń fẹ́. Low battery, please charge. Power off. Ó ti kú jáde ẹ mọ̀ pé location 9 ìlú burúkú ni ṣẹ́rí ó ti pé ó ti pọ́ yóò pọ́sẹ̀ kan lọ́la ta nínú lọ́yọ̀ọ́ yìí ẹ jẹ́ máa fi fóònù gbọ́. Sami Japan ló bẹ̀ mí ní sẹ́ńtò ní máa ń fi tán kí máa ń yọ. Gbogbo ọmọ ẹgbẹ́ ìlànà Oòduà nílẹ̀ Japan ni wọ́n ní kí máa. Ẹ jẹ́ máa fi lè ṣe lọ́jà rẹ ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́nìí ẹ ṣeun ẹ̀yin tí ẹ máa tún wa gbọ́ ṣe rí àwọn ibi táwọn náà ti sọ̀rọ̀ ẹ̀yin jẹ́ rìkọ́ọ̀dù sí mi ẹ wo ẹ̀yin náà ẹ bá rìkọ́ọ̀dù ẹ̀ kẹ́ bá dá padà fún wọn bẹ́ẹ̀ ni ẹ rìkọ́ọ̀dù àwọn nǹkan tí mo sọ ẹ̀yin náà ẹ gbé voice sí díẹ̀ ẹ gbé fóònù ẹ gbé sí díẹ̀ kẹ́ wá rìkọ́ọ̀dù ẹ̀ kẹ́yìn náà kẹ́ wá ṣí ẹ̀ fún wọn. Wọn bá máa wò kí n tèmi bọ̀bọ̀ wọn bóyá ó kàn wọ́n lára ó sọ̀ fún mi ni ó sọ̀ fún mi ni ẹ̀yin tí ẹ jọ́ ìwọlé ni ẹ ṣé o ǹjẹ́ wo bóyá a sì ń gbọ́n bẹ́ẹ̀ kó má di gbé bá ń gbé ó ti gbọ́n wọn ta Igboho sà bàmí aládékún wọ́n máa ṣe ń tiẹ̀ rẹ máa jẹ sólù ẹ lọ àsìkò ẹ ló wà.